Hallelujah, 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 hallelujah. Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí yín lórúkọ Jésù Kristi. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mẹ́sẹ́jì yìí. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tẹ́ fẹ́ gbọ́ yìí ni mo pè ní àwọn àbíkú ọmọ nínú ìjọ. Àwọn àbíkú ọmọ nínú ìjọ. Àwọn wo làbíkú ọmọ nínú ìjọ? Kí náà tún pè ní àbíkú ọmọ nínú ìjọ? Ṣó ṣe é ṣe kábíkú ọmọ wà nínú church? Àwọn àbíkú ọmọ nínú church. Àwọn àbíkú ọmọ nínú ìjọ. Náà nínú ìwé Psalm 144, Psalm 144, verse 7, verse 8, then verse 11. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa síbẹ̀. Psalm 144. Mo fẹ́ pe àkíyèsí wa sí àwọn nǹkan ká lè gbàdúrà, pàápàá jùlọ àwa ìránṣẹ́ Ọlọ́run. Tí òye mẹ́sẹ̀jì tẹ́ fẹ́ gbọ́ yìí bá yé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run dáadáa, àní wà stress ju bó ṣe yẹ lọ, àní la hypertension, àní ní migraine, àní ní orí fífọ́ túlù, àdẹ̀ní ní ìfúnpá gíga. Then àwa ọmọ ìjọ, àwa Kristẹni tá fẹ́ dọ̀run, tá bá gbọ́ mẹ́sẹ̀jì tá dẹ̀ lóye ẹ̀ dáadáa, a lè mọ èwo nínú àwọn tájọ́ ń pera wa lọ́mọ ìjọ. Then oníkálùkù a lè decide pé èwo gangan lèmi, àti wípé ìhàwó ìsọ̀rí wo lèmi pín sí nínú oríṣi àwọn ọmọ tó wà nínú church. Now ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Nínú gbogbo church, ìbáàjẹ́ Anglican church, ìbáàjẹ́ Methodist church, ìbáàjẹ́ Catholic church, ìbáàjẹ́ Redeem, ìbáàjẹ́ CAC, ìbáàjẹ́ Mountain of Fire, ìbáàjẹ́ Deeper Life, gbogbo oríṣiríṣi ìjọ, ìbáàjẹ́ Orthodox tàbí Pentecostal, Gospel church tàbí Evangelical, whatever name tẹ́lẹ̀ fúnra yín, oríṣi ọmọ méjì ló wà nínú gbogbo ìjọ kọ̀ọ̀kan. Oríṣi ọmọ àkọ́kọ́ òun làwọn tí mo pè ní àwọn ojúlówó ọmọ gidi. Oríṣi ọmọ kejì làwọn tí mo pè ní àwọn gbàrọ̀gùdù ọmọ láǹgídí. Ojúlówó ọmọ gidi one, gbàrọ̀gùdù ọmọ láǹgídí èkejì. Na àwọn ojúlówó ọmọ gidi làwọn ọmọ Ọlọ́run tí wọ́n jẹ́ àtúnbítán Ọlọ́run lọ, àwọn àgùntàn Ọlọ́run tòótọ́. Ìpele nírú àwọn yẹn pín sí. Àwọn kan wà nínú wọn tó pé wọ́n sì wà ní èwe, àwọn kan sì wà tó sì wà ní ọmọ ọwọ́, àwọn kan ti ń di géńdé, òye ti yí àwọn kan, level wọn yàtọ̀. But bóyá àwọn yìí tó sì wà lọ́mọ ọwọ́ nínú ojúlówó ọmọ láǹgídí, nínú ojúlówó ọmọ gidi, bóyá wọ́n sì wà léwe, bóyá wọ́n wà lọ́mọ ọwọ́, ẹ rí wípé wọ́n lè má ti mature, ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn eléyìí wọn kan tí mature ní ojúlówó ọmọ gidi ni wọ́n. Náà àwọn yẹn wà bẹ́ẹ̀. Irúfẹ́ àwọn ọmọ kan tún wà tí mo pè ní àwọn gbàrọ̀gùdù ọmọ láǹgídí. Àwọn yẹn gan ni mo pè ní àbíkú ọmọ nínú ìjọ. Bíbélì pè wọ́n ní àwọn àjèjì ọmọ. Ẹ jẹ́ ká wo ìwé Psalm 144, verse 7 and 8. Rán ọwọ́ rẹ láti òkè wá, yọ mí kí o sì gbà mí kúrò nínú omi ńlá, ní ọwọ́ àwọn ọmọ àjèjì, ẹnu ẹni tí ń sọ̀rọ̀ asán, ọwọ́ ọ̀tún wọn sì jẹ́ ọwọ́ ọ̀tún èké. Náà ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Bíbélì ń sọ̀rọ̀ nípa àwọn àjèjì ọmọ níbí nínú omi ńlá. Ṣé rí àwọn àjèjì ọmọ tí Bíbélì sọ níbí àtàwọn àbíkú? Náà ẹ̀yin tẹ́ bá ti watch àwọn fídíò CD wa kan rí tí mo pè ní májẹ̀mú ìgbéyàwó òkùnkùn, tàbí inú àwọn fídíò wa tí mo ti sọ̀rọ̀ nípa àwọn ìjọba Emèrè. Àwọn ìjọba Emèrè, mo sọ origin ìjọba Emèrè, mo dẹ̀ jẹ́ kó yé wa wípé àwọn Emèrè wọ́n wá láti inú headquarter wọn nínú ìjọba inú omi ńlá òkun. Oríṣiríṣi Emèrè ló wà o. Tá bá ń sọ̀rọ̀ nípa àbíkú ọmọ inú ìjọba Emèrè náà ti wá o. Headquarter wọn sì wà nínú ìsàlẹ̀ òkun nínú omi ńlá. So nígbà tí Psalm 144 verse 7 bí tó ń sọ̀rọ̀ nípa omi ńlá, tó dẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn àjèjì ọmọ, ó ti yé mi wípé ìjọba alágbálúgbú òkun, àwọn ìjọba Emèrè ni wọ́n ń sọ. Oríṣiríṣi àwọn Emèrè ló wà. A ní àwọn Emèrè inú òkìtì ọ̀gán, àwọn Emèrè inú akọ ọ̀bẹ́pẹ, àwọn Emèrè inú agbo ọ̀gẹ̀dẹ̀, Emèrè orí àkìtàn, Emèrè inú òkun, headquarter nìyẹn, Emèrè inú àwọn odò, Emèrè inú àwọn omi kékèké, Emèrè oríta mẹ́ta, Emèrè alárìnkiri, Emèrè òfurufú, Emèrè inú afẹ́fẹ́ lẹ́lẹ́, Emèrè inú ẹ̀fúùfù lẹ̀lẹ̀, Emèrè inú sánmọ̀, Emèrè agbedeméjì ayé àtọ̀run, àwọn ayọ́rùnbọ̀. Mo ń padà bọ̀ lórí àwọn ayọ́rùnbọ̀. Náà àwọn Emèrè
ọ̀sán gangan ganrin emèrè àjèjì òru gànjọ́, emèrè alárìn kiri, emèrè nípele ìpele bí wọ́n ṣe wà nìyẹn. Àwọn emèrè nínú ìjọba wọn òun ni àwọn àbíkú ti yọrí. Àwọn àbíkú tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn ni a lè describe gẹ́gẹ́ bí àwọn ọmọ awáyé wá kú. Hello, àwọn àbíkú, description tí mo fún àwọn àbíkú òun ni àwọn ọmọ awáyé wá kú. Àwọn ọmọ alálọbọ̀, àwọn ayọ̀rùnbọ̀, àwọn ọmọ tó jẹ́ pé wíwá tí wọ́n wá sínú ayé, wọn ò ní góòlù kankan, wọn ò ní aim kankan nínú ayé. Ìfojúsùn wọn, ambition wọn, target wọn tí wọ́n ní fún ìwásáyé wọn ni pé àwọn ń bọ̀ wá sínú ayé láti wá kú. Wọn láwọn wá nínú ayé wá ṣe rere, wọn ní àyànmọ́ kankan tí wọ́n sọ pé àwọn wá ṣe wá múṣẹ nínú ayé lẹ́yìn wípé káwọn wá sínú ayé káwọn kan wá kú. Òun la ṣe máa ń pè wọ́n ní ayọ̀rùnbọ̀ tàbí alálọbọ̀ tàbí àwọn apààrà ayé àti ọ̀run tó yẹ pé bọ́n ṣe lọ tó ń bọ̀ nìyẹn. Náà Bíbélì sọ wípé àwọn àjèjì ọmọ ni wọ́n. Ìdí tá ṣe pé àwọn àbíkú ní àjèjì ọmọ òun ni pé ìwà wọn yàtọ̀. Màá ṣàlàyé nípa àmì ìdánimọ̀ wọn dáadáa. Àwọn àbíkú wọn ń ṣe ojúlówó ọmọ gidi, ọmọ òkùnkùn, ọmọ láǹgidi ni wọ́n. Wọ́n ń ṣe ọmọ tó ṣe é gbẹ́kẹ̀lé, wọ́n ń ṣe ọmọ tó ṣe é láyọ̀lé. Àbíkú ọmọ ò láyọ̀lé. Àjèjì ọmọ pátápátá ni wọ́n. Ẹ̀mí àjèjì ló wà nínú wọn, kì í ṣe ara àwọn ọmọ tó kù tí wọ́n yàtọ̀ sáwọn ọmọ tó kù. Ọmọ burúkú ni wọ́n. Òun ni àwọn kan ṣe ń kọrin wípé Ọlọ́run má jẹ́ ń fa àbíkú ṣọmọ, èmèrè ọmọ asọ̀yàdá lákìsà o. Náà kì í ṣèjọba èmèrè ni mo fẹ́ sọ lónìí. Mo kàn fẹ́ sọ̀rọ̀, mo fẹ́ kí ẹ̀yin ènìyàn Ọlọ́run mọ̀ wípé bí àwọn àbíkú ọmọ nípa tara ṣe wà, bẹ́ẹ̀ ni àwọn àbíkú ọmọ nípa tẹ̀mí wà. Nǹkan tí mo fẹ́ fàyọ gangan nìyẹn. Bí àwọn àbíkú ọmọ ṣe wà nípa tara, tán máa ń yọ̀ yálẹ́nu, tán máa ń sọ lóògùn dèké, tí wọ́n máa ń bayé àwọn òbí wọn jẹ́, tó yẹ pé wọ́n wá sáyé láti wá mọ̀ọ́mọ̀ fi ẹkún pàyà wọn ni. Wọ́n mọ̀ọ́mọ̀ wá sínú ayé láti wá fi ikú àìtọ́jọ́ gbomijé kíkorò lójú ìyá wọn ni. Àwọn emèrè ọmọ àbíkú ọmọ wọn kì í láàánú ìyá. Wọ́n wáyé for the purpose of death. Wọ́n wáyé torí pé wọ́n wá kú. Kándẹ̀ tó kú, àwọn emèrè ọmọ, àwọn àbíkú ọmọ, wọ́n máa sọ bàbá wọn dolórí burúkú. Wọ́n á sọ ìyá dolórí burúkú kalẹ̀ kan tó lọ, wọ́n á da ogbó lé láàmú. Tí àwọn àbíkú ọmọ bá wọnú lé kan, wọ́n ní fi ilé yẹn lẹ̀bọ́n ṣe bá. Wọ́n máa sọ ilé yẹn dahoro, wọ́n á jẹ gbá lérun, wọ́n á jẹ àwo ilé run. Wọ́n á sọ onígbà aṣọ́dá lákìsà kan tó padà kú. Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi yìí, lórúkọ Jésù àbíkú ọmọ ò ní yálé yín. Ṣàmì o. Mo ní orúkọ Jésù àbíkú ọmọ kò ní ya inú ìdílé yín. Àbíkú ọmọ kò ní ya inú fámílì yín ní orúkọ ńlá Jésù Kristi. Náà bó ṣe wà nípa tara ló wà nípa tẹ̀mí. Náà ẹ jẹ́ ká wá lọ sórí tọ́pìkì wa, àwọn àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì. Àwọn wo ni àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì? Àwọn àbíkú ọmọ òun ni àwọn ọmọ tó jẹ́ wípé wọn kì í ṣe ojúlówó ọmọ Ọlọ́run. Àjèjì ẹ̀mí ló wà nínú wọn. Ẹ wo bí ṣe rí nípa tara, àwọn àbíkú ọmọ kì í ṣe ọmọ tó máa ń gbẹ̀yìn tẹ́yìn ṣe. Nípa ti ẹ̀mí náà nínú ṣọ́ọ̀ṣì, àwọn àbíkú ọmọ wọn kì í ṣe ọmọ tí ó máa ń dúró ti ìjọ tàbí olùṣọ́ àgùntàn di ọjọ́ ọ̀la. Ṣe pé ọ̀tọ̀ ni pé kí èèyàn lóyún, torí ẹlòmíà lóhun woyún. Ẹ̀yin tẹ́ ń gbàdúrà, tẹ́ wọlé ọkọ, tẹ́ ń wá ọmọ, ẹ làájá tẹ́ bá ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọlọ́run tàbí tẹ́ bá ń ṣe prayer request, ẹlòmíà ní kò ń tiẹ̀ lóyún. Ṣóyún ló ń wá àbọ́mọ, because ẹ gbọ́dọ̀ làájá. Àìsọ̀rọ̀ yánrọ̀ ló pa ilé ń pe ìṣáájú. So ẹ gbọ́dọ̀ yan. Ọ̀tọ̀ ni kéèyàn lóyún, then ọ̀tọ̀ tún wá ní kí èèyàn rí kó lóyún kó bímọ. Ọ̀tọ̀ tún wá ní kéèyàn wá bímọ. Ó tún yàtọ̀ sí pé kéèyàn rọmọ gbẹ́jọ́ o. Kì í ṣe gbogbo ẹni tó lóyún ló bímọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
kì í ṣe gbogbo ẹni tó lóyún ló bímọ, kì í wá ń ṣe gbogbo ẹni tó bímọ ló rọ́mọ gbẹ́jọ́. Iṣẹ́ àwọn àbíkú ni mò ń sọ fún yín. Kì í wá tún ṣe gbogbo ẹni tó rọ́mọ gbẹ́jọ́ ló jẹun ọmọ. Ẹ tún dìyẹn mú. Kì í tún wá ń ṣe gbogbo ẹni tó jẹun ọmọ ló rọ́mọ sìn. Kì í tún wá ń ṣe gbogbo ẹni tó rọ́mọ sìn ló rọ́mọ gbẹ̀yìn tẹ́yìn ń ṣe. Àwọn kan wà wọ́n rọ́mọ sìn wọ́n, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n sìnkú ìyá wọn tán tán sìnkú bàbá wọn tán, wọ́n sọ lé yẹn do lórí burúkú kalẹ̀. Na ọ̀tọ̀ ni ọmọ tó máa ń gbẹ̀yìn tẹ́yìn òbí ṣe. Ṣé rí àwọn àbíkú ọmọ, wọn ò wà fún inú dídùn ìyá, ìbànújẹ́ bàbá ni wọ́n jẹ́. Ọmọ tó máa ń gbomijé kíkorò lójú òbí ẹ̀ ni wọ́n. Àwọn àbíkú ọmọ nínú chọ́ọ̀chì, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa o. Àwọn àbíkú ọmọ wà nínú ṣọ́ọ̀ṣì o. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo fẹ́ pé ká understand kíní ká lè lálàáfíà, ká má bàa gbéra wa lẹ́mìí gbóná. Kì í ṣe gbogbo àwọn tẹ́ kó jọ nínú chọ́ọ̀chì ló jẹ́ ojúlówó ọmọ gidi o. Àwọn ojúlówó ọmọ gidi wà, àwọn gbàrọ̀gùdù ọmọ láńgidi wà. Èmi máa sọ àmì tẹ́ ẹ fi dá àwọn gbàrọ̀gùdù ọmọ láńgidi mọ̀. Àwọn ayédèrú ọmọ láńgidi wọ́n wà nínú church dáadáa tó jẹ́ ṣẹ́rí àmì àkọ́kọ́ tí ẹ fi mọ àwọn àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì òun ni wípé wọn kì í ṣe ọmọ tó ń gbẹ̀yìn tẹ́yìn ṣe. Bẹ́ẹ̀ ni, wọn kì í ṣe ọmọ tó ń bá ní dọjọ́ alẹ́, wọn kì í ṣe ọmọ tó ń dúró pẹ́ ti ní dọjọ́ ọ̀la. Àwọn àbíkú ọmọ ò ní intention àti stay sínú church yẹn. Ṣé rí àwọn àbíkú ọmọ nínú ìjọ, àmì tẹ́ máa fi mọ àwọn àbíkú ọmọ nínú church òun ni pé wọ́n á mọ lọ káàkiri gbogbo ìjọ déjọ. Àwọn kan yìí náà ni wọ́n ti lọ. Ṣé rí ẹ báwọn èmèrè ṣe ń ṣe àtàwọn àbíkú ọmọ nípa tara náà nìyẹn o. Wọ́n máa ń ya ojúlé kiri ní tọ́jọ wò ní wọ́n, tẹ́bí wò ní wọ́n. Àwọn àbíkú ọmọ nínú church òun kan yìí náà ó ti lọ rìdíìmù rí. Ẹ lọ wádìí ẹ wò kí ló bá kúrò ní rìdíìmù, ó ba bẹ̀jẹ́ ló kúrò níbẹ̀. Ó kúrò ní rìdíìmù ó lọ sí mountain of fire. Kí ni ó tún jẹ́ kó dúró ní mountain of fire? Ó ládùúrà àwọn ti gbóná jù, wàhálà àwọn ti pọ̀ jù, gbogbo ẹ̀ náà làjẹ́, òun ò ṣe fàyàfàyà mọ́tò ìwò wa tó fẹ́ máa lọ. Òun ti rí church kan ń pè ní wọn náà ṣàpù, ibẹ̀ ló túkù tó wọn mọ̀ lọ. Ó tún yá láàrin oṣù kan, èwo ló tún dé àtúnrí ẹni winner sharp mọ́ ni. Wo ní gbogbo wàhálà prosperity àti ẹ̀lépa ọ̀run. Wo mò ń lépa ìjọba ọ̀run ń sìn báyìí, ìjọba ọ̀run ni mò ń lọ, ìjọba ọ̀run ló kù tí mò ń lépa ń sìn báyìí. Ibo ló tún wá kó ẹ̀hún mọ̀ lọ deeper life. Ó dàbí pé deeper life yẹn ibẹ̀ sì tún yá, wọ́n ń sọ̀rọ̀ ìjọba ọ̀run. Ó tún dé deeper life. Èwo ló tún dé tẹ́ ẹ̀ tún lọ deeper life mọ́. Ó tún ní ẹ wo àwọn àjẹ́ deeper life wájàre tán máa ń wé tọ̀bá méjì. Òun ò lọ bẹ̀ mọ́, bó ló tún kù tó mọ́ lọ. Òun ò lọ bẹ̀ mọ́ jàre, àdúrà àwọn ògbóná deeper life. Ibo ló tún kù tó tún mọ́ lọ. Òun ti rí chọ́ọ̀chì CAC kan níbi ọ̀nà tòsí ilé àwọn, ibẹ̀ ló tún kù tó tún lọ. Èwo ló dé tó tún lọ CAC mọ́. Wo ìyàwó pásítọ̀ àwọn lájẹjàre. Èwo ló tún wá kú báyìí tó lọ ìyàwó pásítọ̀ tún lájẹ. Kí ló tún ṣe báyìí? Òun ti ń lọ sẹ̀lẹ̀ ló tún mórílé. Ó dẹ̀ tún lọ sẹ̀lẹ̀ yẹn náà, ó tún complain pé olùṣọ́ ń bá òun sùn níbẹ̀. Irú èèyàn wo ni àwọn àbíkú ọmọ ni wọ́n? Tẹ́ bá wá rí irú àwọn èèyàn bẹ́ẹ̀, kò sírú nǹkan tẹ́ lè fi tẹ́ wọn lọ́rùn láyé, wọ́n sì máa kúrò nínú ìjọ ni. Irú wọn tán bá wá dénú ìjọ ká tó sọ̀rọ̀ bíi méjì mẹ́ta, ẹ mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ pé in my former church wọ́n á wá sọ̀rọ̀ àwọn di special adviser àpàpàǹdodo fún pastor. Wọ́n máa accuse pastor pé dádì ò kí ń gbàmọ̀ràn in my former church bá ṣe máa ń ṣeré. Ṣé former church yẹn ló wà yìí? Tí wọ́n bá mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣeré ní former church yẹn, why tó stay sí former church yẹn? Former church yẹn gbì ẹ́ lórí kú òun bẹ́ẹ̀. Ẹ rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣe ń lọ káàkiri nìyẹn. Ẹ rí irú àwọn àbíkú ọmọ wọ̀nyí. Wọ́n ní lọ́fíńdà kan Miss Paris tí olùṣọ́ sẹ̀lẹ̀ kan ṣe tó gbélé wọn lọ́wọ́ tí wọ́n fi ń porúkọ àwọn màláìkà. Wọ́n ní lọ́wọ́. Wọ́n ní òróró wòlíì kérúbù kan náà lọ́wọ́. Omi orí òkè Babalọ́lá tí wọ́n lọ bù lórí òkè Ìdó Àjìnàre ó ń bẹ nínú ilé wọn. Omi orí òkè Babalọ́lá yẹn náà ni wọ́n tún fi ń ki àgbo tí bàbá Yẹ̀míwò kan ṣe fún wọn nílùú wọn. Síbẹ̀síbẹ̀ wọ́n ní prayer rain ní àwọn MFM lọ́wọ́ tí wọ́n fi ń gbàdúrà.
ẹ̀rẹ́ lòmí inú àwọn àbíkú ọmọ yìí á ní gbogbo wòlíì òun ní wòlíì gan o òun ní wòlíì gan gbogbo ibi tó bá ti ń porúkọ Jésù ló máa ń lọ ṣẹ́rí tẹ́ bá ti ń gbọ́ tẹ́nìkan ti ń sọ pé gbogbo ibi tó bá ti ń porúkọ Jésù ló máa ń torí bọ̀ ń tò ẹ wo orú ẹni bẹ́ẹ̀ ẹ wọ́ ọ̀chì ẹ̀ kì í ṣe èèyàn gidi kì í ṣe kìrìsìtẹ́nì gidi. I'm telling you the truth nínú ìrírí ọ̀pọ̀lọpọ̀ orú àwọn èèyàn báyìí bọ́n ṣe ń lọ nìyẹn wọ́n ti di specialist bọ́n ṣe ń lọ from one churches to the other nìyẹn wọ́n á máa rìn káàkiri wọn àdẹ̀ ní jẹ́ olóòótọ́ sí church kankan wọn ò ní jẹ́ olóòótọ́ sí pastor kankan wọn ò ní jẹ́ olóòótọ́ sí Kristi Jésù wọn ò dẹ̀ ní ọ̀nà Bible ẹgbà bẹ́ẹ̀ wọ́n á kàn mọ́ wá wòlíì tó wọn máa ríran sí wọn kiri ẹ̀ẹ́rí wọ́n ti ní nọ́mbà oríṣiríṣi gbogbo wòlíì lọ́wọ́ tán ti sèfù ẹ̀ tó yẹ pé ọ̀tọ̀ ni èyí tí wọ́n ó pè lọ́sàn-án pé kó gbàdúrà fáwọn kó ríran fáwọn ọ̀tọ̀ tún nìyí tí wọ́n ó pè lálẹ́ pé kó náà tún ríran fáwọn ni ó yá dádì ẹ pray fún mi kẹ́ sọ message ó yẹ gbàdúrà fún mi kẹ́ sọ ntẹ́rí ó yẹ gbàdúrà fún mi kẹ́ yẹ̀ mí wò ó yá dádì ẹ bá ń gbàdúrà ṣé dáadáa ni mo wà dádì ẹ bá mi gbàdúrà ṣé kò sí problem pẹ̀lú mi dádì ẹ bá mi gbàdúrà ṣé ẹ̀bà tí mo jẹ kú lánàá ṣé mo tún lè jẹ láàárọ̀ yìí kó mọ́ lọ jẹ́ pé àjẹ́ kan ti ta lọ́fà kílẹ̀ tó mọ́ àwọn àbíkú ọmọ ló máa ń ṣe bẹ́yẹn tó bá yẹ pé irú ìwà tí wọ́n náà ń wù nìyẹn ìyẹn àjèjì kan ń bẹ nínú ẹ̀ o lè mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tẹ́ bá wo ìwé Luke chapter 9 verse 55 rí ń bẹ̀ Jésù sọ fún àwọn kan ó ní ẹ̀yin ò mọrú ẹ̀mí tó ń bẹ nínú yín ó ṣeé ṣe kéèyàn wà kó ní àwọn àjèjì ẹ̀mí kan lára kó ń gan dẹ̀ mọ́ pàjèjì ẹ̀mí wà lára. I'm telling you the truth ẹ má fi ọ̀rọ̀ yìí ṣeré àwọn àbíkú ọmọ nínú ìjọ wọn kì í stay wọn kì í pẹ́ nínú bí àwọn àbíkú ọmọ nípa tara kì í ṣe é pẹ́ dọjọ́ alẹ́ nínú ìdílé kan bẹ́ẹ̀ náà ni àwọn àbíkú ọmọ kì í pẹ́ lọ títí nínú church kan wọ́n á máa ré from one church to the other wọ́n á máa ré kiri ni wọ́n á máa ré kiri bọ́n ṣe á máa ré lọ nìyẹn from one church to the other bọ́n ṣe á máa lọ nìyẹn wọ́n ti wá di expert nínú gbogbo ìjọ wọ́n ti ní ìrírí tẹ́ bá dẹ̀ wá wò wọ́n nínú Sunday school wọ́n á nawọ́ sókè rí wípé ìbéèrè wọn kò ní ṣe lórí pásítọ̀ kan bẹ́ẹ̀ ni gbogbo ìbéèrè wọn bí kan sọ pé wòlíì kan ò dáa bí kan ní pásítọ̀ chọ́ọ̀chì kan ò dáa tàbí kan sọ pé chọ́ọ̀chì kan ti gbà bọ̀dẹ̀ tàbí kan ní chọ́ọ̀chì kan ò gbóná mọ́ wọn ní former chọ́ọ̀chì mi tí mò ń lọ èṣù ni wọ́n níbẹ̀ former pastor mi ẹlẹ́mìí òkùnkùn ni former kìnní kan my former chọ́ọ̀chì kan tí mò ń lọ kó tó di tí mo kú òyì kó tó di ibi tí mo gbà wá bì nǹkan kan àjẹpọ̀ nínú chọ́ọ̀chì yẹn ẹgbọ́n tí ìjọ kan bá jàjẹ́ ẹgbọ́n bò nìyẹn ṣe lè ṣe tí pásítọ̀ chọ́ọ̀chì kan bá jẹ́ mèrè ẹgbọ́n bò nìyẹn ẹgbọ́n tí àwọn chọ́ọ̀chì kan bá lẹ́mìí òkùnkùn ẹgbọ́n kìnní kan àwọn ìjọ kan kọ́yàn dáadáa àwọn náà bó ṣe wọnú chọ́ọ̀chì yín nísìnyẹn yín máa rò pé ẹ ti rí èèyàn gidi àbí ẹ máa rò pé ẹ ti ní mẹ́mbà ẹ ń tanra yín ni o ẹ ṣọ́ra ẹ mọ́ gbára lé o ṣe rí bó ṣe ń rojọ́ gbogbo àwọn ibi tó ti tọ́wò kiri tó ń rojọ́ wọn fún yín tó fi ń béèrè tó ń yẹ̀yẹ́ wọn nínú question tó lóun ń béèrè yẹn ẹ máa wo question ló lóun ń béèrè o oríṣiríṣi ọ̀rọ̀ insult ló ń sọ sáwọn ìjọ ibi tó ti lọ rí tẹ́ ẹ bá ṣọ́ra ìgbà tó bá ṣe máa tó ọ̀sẹ̀ mẹ́ta tàbí ó lójú oṣù mẹ́ta láàrin yín ó máa kúrò lọ́dọ̀ títí yín náà á wà lọ́mọ fi ọ̀rọ̀ tí yín náà béèrè níbòmíì tá a tún mọ lọ sọ̀rọ̀ ìbàjẹ́ á tún ti rí nǹkan tó máa rí wíṣẹ́ yín náà pẹ́yìn náà ò dáa á tún lọ sọ̀rọ̀ yìn níbi ibì kan àwọn yẹn náà tún rò pọ̀ original ni wọ́n tún gbọ́ tiẹ̀ bó ṣe ń ṣe kiri nìyẹn àwọn àbíkú ọmọ ni irú wọn dẹ̀ ti pọ̀ torí àkókò òpin ayé la wà yìí àwọn àbíkú ọmọ ti pọ̀ nínú church tó yẹ pé wọ́n kàn ń rìn kiri ni mo wà nínú church kan wọ́n invite mi mo wà ń bẹ láàárọ̀ Sunday kan so bí a ṣe program tantan nítò ẹ̀yin newcomer ó yẹ dìde làwọn newcomer bá dìde ní ẹnìkan wá ń sọ fún bọ̀dá kan tó dìde ká ṣé bó wá ní ìjẹ́ẹ̀dógún tó dẹ̀ dìde nínú àwọn newcomer ó ṣẹ́jú sí onígun bó ṣe ṣe sí nìyẹn kàn dìde dúró ni kí ló dé ìyẹn wá ń sọ fún àwọn kan pé ó ti wá níjẹ̀ẹ́dógún òun rí ó dìde dúró nú àwọn newcomer níjẹ̀ẹ́dógún náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó dẹ̀ tún dìde lẹ́nu ẹ mọ reason ni pé ní chọ́ọ̀chì yẹn àwọn newcomer tó bá ti kọ́kọ́ wá wọ́n máa ń fún wọn lóúnjẹ so wọ́n á package fried rice àti chicken pẹ̀lú chill malt wọ́n á kó fún wọn wọ́n á dẹ̀ fún wọn láwọn nǹkan mìíràn tún lè fún wọn lówó náà so ẹ wà ríru àwọn èèyàn bẹ́ẹ̀ irú bó ṣe wá ní ọ̀sẹ̀ yìí nísìnyí ó ti gbà pé òun wá ń jẹ ẹ̀ẹ́dógún tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kò ní wá
á tún lọ irú chọ́ọ̀chì ibòmíì níbi tí wọ́n tún ti lọ ń pín owó tó ń pín oúnjẹ tàbí tí wọ́n ń pín nǹkan ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn chọ́ọ̀chì kan wà tó yẹ pé kì í ṣe ìwàásù ìyìn rere òun ni wọ́n ń preach. Wọ́n á kàn déédéé mọ́ sọ pé ó yá ẹ máa gbóúnjẹ náà ni ẹ máa gbaṣọ. Ẹ má ṣì mí gbọ́, mi ì sọ wípé ẹ̀ṣẹ̀ ni wípé ká fún àwọn newcomer lóúnjẹ o. Mi ò sọ pé ẹ̀ṣẹ̀ ni pé ká fún àwọn newcomers ní aṣọ tàbí àwọn ẹ̀bùn kọ́. But tá a bá ṣọ́ra a máa entertain àwọn goat mọ́ sheep. A máa da àwọn ẹran mérò, àwọn àdàlù ènìyàn máa pọ̀ nínú ìjọ. Ẹ ní mọ àwọn wo ló jẹ́ pé ìgbàlà ni wọ́n wá àbí búrẹ́dì àtàkàrà. Ìyàwó tí a bá dẹ̀ fi ijó fẹ́ ìran ló máa wò lọ́gbẹ̀yìn. Ẹ lọ watch ẹ̀. Ọmọ ìjọ tí a bá fi oúnjẹ àdídùn àti ẹ̀bùn ọ̀fẹ́ kójọ, ẹ lọ wò wọ́n dáadáa, wọ́n máa bá chọ́ọ̀chì míì lọ tó tún máa fún wọn lóúnjẹ níjọ́ míì. Wọn ò ní dúró, tán bá dẹ̀ dúró ní tí wọ́n mọ̀ gbà lọ́wọ́ pásítọ̀ ni wọ́n mọ̀ wá àti bí wọ́n ṣe máa tọrọ owó lọ́wọ́ àwọn olówó onú church. Bẹ́ẹ̀ mo sọ fún yín, wọ́n á mọ tájẹ̀tì àwọn olódà yẹn pé wọ́n ní change lọ́wọ́ nínú ìjọ tí wọ́n mọ̀ lọ sọ fún wọn pé ìyàwó àwọn ó ti wà lọ́sibítù ń sìn báyìí, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà, ẹ fún wa lówó ká lọ fi discharge ẹ̀. Tó bá tún ṣe yẹn tán tó bá tún dọ̀sẹ̀ tó mọ́ látún ní ọmọ àwọn orí ẹ̀ kan fẹ́ burú, wọ́n ní káwọn lọ wó wá lọ́sibítù àtúngbòwó. Tó bá tún lọ bá dádì àtún ní ẹ dádì in tó ṣẹlẹ̀ ní pé bẹ́ẹ̀ ṣe ń wò mí kò sí tí ìyàwó àtàwọn ọmọ mi yóò jẹ gbogbo alanu tátẹ́gùn ní láti jẹta, dádì ẹ̀jọ̀ ẹ fún wa lówó. Tó bá fún lówó tán tó wá ti wá yá tó ti ń di lemọ́ tí kíní ẹ bá ti wá fẹ́ mọ superstar tí pásítọ̀ ti sọ pé irú èèyàn wo ni wọ ẹ̀wà náà ni ẹ kò sífẹ̀ẹ́ nínú ìjọ yìí, kò sífẹ̀ẹ́ nínú ìjọ yìí mọ́. Ẹ̀yin mágì ẹgbọ́ ṣó dáa, ṣé ìjọ gidi òun lèèyàn ń béèrè pé kán fúnyàn lówó táwọn kì í fúnyàn lówó? Ìjọ burúkú nìyẹn. Ìkó ẹ wo kò sífẹ̀ẹ́ nínú ìjọ yìí, ẹ wo àlọ́run lọ, kò sí church kankan bì kan mọ́, à ń tara wa jẹ ni, kò sí ìránṣẹ́ Ọlọ́run kan bì kan. Ẹ̀dùn kí ló táwọn ìránṣẹ́ Ọlọ́run dájú náà? Ẹ̀yin mágì kí n béèrè owó lọ́wọ́ pásítọ̀ kó mọ̀ fún mi, ẹ̀yin mágì kí n sọ fún pásítọ̀ pé kó fún mi lówó kó mọ̀ fún mi. Wọ́n ní sọ níjọ́ tó bá ń rojọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nìyẹn ti fún wọn lówó tí wọn ò jẹ́ kó tẹ́ àwọn lọ́rùn. Wọ́n ní ìròyìn mẹ́jọ, wọ́n á kàn mọ́ sọ̀rọ̀ ìbàjẹ́ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ibi tí ẹ̀yin Christian tẹ́ ṣe gbọ́dọ̀ ṣọ́ra rèé, ibi tí ẹ̀yin pásítọ̀ ṣe gbọ́dọ̀ ṣọ́ra rèé. Ẹnìkan ò mọ ibi tó ti ń forí jágbójájúbọ̀ tó wáyá tó wá ń rojọ́ pásítọ̀ kan sẹ́ pé òun ti lọ church kan rí pásítọ̀ kan ò dáa níbẹ̀, òun ti attend church kan rí àwọn mẹ́mbà bẹ̀ ò dáa. Ó jẹ́ ṣọ́ra irú àwọn èèyàn jákujàku báyìí, àwọn àjèjì èèyàn ni wọ́n o. Mi ì ní tàn yín o, èṣù ti fọ́n wọn dà síta, wọ́n ti pọ̀ nígboro bí iná run orí wèrè. I'm telling you the truth. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, àwọn ayédèrú aṣọ bọ́skọ̀rọ̀ ti pọ̀ níta, a ò mọ original mọ́. Pásítọ̀ tí ò bá ní àwàjinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, kó ní spirit of discernment, ò ní mọ àwọn ìyàtọ̀ tó wà nínú àwọn àjèjì ọmọ láńgidi àti àwọn ojúlówó ọmọ gidi. Àjèjì ọmọ láńgidi wọ́n ti pọ̀ nínú chọ́ọ̀chì o, mi ní tàn yín o. Gbogbo àwọn tẹ́ ń kójọ yìí, gbogbo wọn kọ́ lọmọ Ọlọ́run o. Àwọn tí ò jọra wọn tá ń kójọ òun là ń pè lọ́pọ̀lọpọ̀ ibi tá ń pè ní jọ lónìí, ọ̀pọ̀lọpọ̀ ibi tá ń pè ní jọ lónìí. Ohun tí ò jọra wọn tí à ń gbìyànjú àti kójọpọ̀ òun lọ́pọ̀lọpọ̀ wa ń pè ní jọ lónìí. Kí n sọ tọ́ fún wa. Mò ń sọ ilé yìí kí àwa ìránṣẹ́ Ọlọ́run ká lè wà very careful, kí a má bàa jẹ́ kí anybody kó stress wa, ká bàa lè mọ èwo léwo nínú èwo, ká bàa lè mọ àwọn wo la máa concentrate energy wa lé lórí, àwọn wo ló yẹ pé tá bá gbèsè wọn dé àní jẹ́ kó move wa, àní jẹ́ kó gbé wa lẹ́mìí gbóná. Torí ẹ rí pé the rate tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe ń ní migraine, tí wọ́n ṣe ń ní ìfúnpá gíga, tí wọ́n ṣe ń ní ọ̀sà ní àkókò yìí, stress ni o, emotional stress, physical stress, gbogbo àwọn nǹkan wọ̀nyí wàhálà ìrònú ọmọ ọjọ́ ló ń pa ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀. Wọ́n ti náwó nára, wọ́n wàásù títí wọ́n ṣe títí pé àkílódé tí à ń kọ́ àwọn èèyàn wọ̀nyí tán sì ń jòbí ilé bẹ́ẹ̀. Kí ló dé tó yẹ pé gbogbo akitiyan wa tá à ń ṣe lórí àwọn èèyàn wọ̀nyí náà láyé wọn rí mọ́ ṣe rí? Ẹ má stress ara yín. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ṣe rí pàápàá jùlọ àwọn àbíkú ọmọ nínú church, kò sí ní tẹ́ fẹ́ ṣe fún wọn, kò ní tẹ́ wọn lọ́rùn. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Kí pásítọ̀ yọ ojú ẹ̀ báyìí kó fún àbíkú ọmọ nínú church, kò ní tẹ́ lọ́rùn. Kí pásítọ̀ kó sọ̀rọ̀ ẹ̀ di owó kó gbélé wọn lọ́wọ́,
kó na rẹ̀ lẹ̀ báyìí kó dọ̀bálẹ̀ báyìí kó ní ká máa gborí nǹkan já kò ní tẹ́ wọn lọ́rùn wọ́n sì máa rí nǹkan sọ against the pastor yẹn náà ni àwọn àbíkú ọmọ nínú ìjọ náà àmì míì tẹ́ fi mọ àwọn àbíkú ọmọ nínú church òun ni wípé àwọn àbíkú ọmọ àjèjì ni wọn kì í ṣe ara ọmọ ìdílé yẹn wọn kì í ṣe ara ọmọ gidi nínú church àjèjì ni wọn mú bọ̀ àjèjì ni àwọn wọ̀nyí wọn kì í ṣe part of the family of God. I'm telling you the truth. Ṣé rí àwọn kan wà tó yẹ pé wọ́n wà nínú church. Àwa rò wípé ara ilé ìgbàgbọ́ ni wọ́n. Àmì òkùnkùn ni wọ́n tí wọ́n wá yẹlẹ̀ wò. Ẹlòmíì wà nínú wọn tó yẹ pé wọ́n rán wá láti inú ìjọba òkùnkùn ni. Pé ó yá lọ sínú ìjọ yẹn lọ́mọ dà wọ́n rú. Lọ́mọ kó wọn lákìtìyàn jóná. Lọ́mọ mú kí làálàá pásítọ̀ yẹn kó mọ já sófo lọ́bẹ̀ kó mọ mí sí wọn ẹ̀yin ènìyàn Ọlọ́run ṣe rí àwọn tá ń sọ yìí ìmí nínú wọn ẹ̀mí gúnugún ló wà lára wọn ṣe rí àwọn kan wà nínú church ẹ̀mí Ọlọ́run ló ń fi àwọn nǹkan kan hàn mí ní àìpẹ́ yìí nípa oríṣiríṣi àwọn ẹ̀mí tó ń ṣiṣẹ́ nínú ìjọ mẹ́sẹ̀jì mi ni ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ ilé àwọn kan wà tó pé ẹ̀mí gúnugún wà lára wọn àwọn ẹlẹ́mìí igun ẹmọ tán pè ní igun vulture àwọn tó jẹ́ pé ẹ̀mí igúnnugún ló wà lára wọn bó o lẹ ṣe mọrú àwọn èèyàn wọ̀nyí ẹ rí i pé ẹyẹ igúnnugún ibi tí òkú bá wà òun lè máa rí igúnnugún tẹ́ bá ti rí igúnnugún ní èrè àbí kan ẹ lọ wo bẹ òkú kan wà ńbẹ̀ ni àwọn tí ó ní ẹ̀mí igúnnugún àwọn àjèjì ọmọ tó ní ẹ̀mí igúnnugún lára tó yẹ pé ẹ̀mí igúnnugún ló ń darí ayé wọn nínú church ẹ lọ wò wọ́n tí wọ́n bá ti ń súnmọ́ ẹnìkan nínú church ayé ẹnìyẹn fẹ́ bàjẹ́ nìyẹn ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ lẹ́nu mi ẹ má dédé take it for granted ẹ gbé wọnú ẹ̀mí ẹ jẹ́ kẹ́mi mọ́ interpret ẹ fún yín mi ò sọ̀rọ̀ mi ìdédé kí n sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ látinú ẹ̀mí mò ń sọ̀rọ̀ látinú ìjìnlẹ̀ kànga wa jinlẹ̀ mò ń sọ̀rọ̀ látinú ìrírí mò ń sọ̀rọ̀ látinú àárín gbùngbùn àgbélébù ẹ gbé ọ̀rọ̀ mi wọnú ẹ̀mí ẹ má dédé discard ẹ àwọn kan wà nínú church ẹ kíyèsí wọn ni ẹ̀mí igúnnugún ló wà lára wọn tí ẹnikẹ́ni tí wọ́n bá rìn súnmọ́ ẹniyẹn máa dòkú nínú ẹ̀mí tí wọ́n bá rí ẹnìkan tó jáfáfá nínú church tó wà lively tó wúlò fógun Ọlọ́run wọn ò ní súnmọ́ tí wọ́n bá rí pé ẹniyẹn wà lóyà sí Bible ó wà lóyà sí pastor ó wà lóyà sí Kristi wọn ò ní súnmọ́ kàkà kan súnmọ́ wọn máa ṣe lára ẹ̀ kàkà kan súnmọ́ kan fẹ́ràn ẹ̀ wọ́n máa gbógun tì wọ́n máa ṣẹ̀tanú ẹ̀ ṣùgbọ́n tán bá rí ẹnìkan tó yẹ pé èèyàn jákujàku ni wọ́n wá súnmọ́ àwọn yẹn tí ẹ bá dẹ̀ rí tán bá fi lè súnmọ́ èèyàn gidi tó wà lóyà nínú church ẹ lọ wo ẹniyẹn ò ní wà lóyà mọ́ nígbà tó ti ń bá wọn rìn tí àwọn ẹlẹ́mìí igúnnugún tán bá súnmọ́ ẹnìkan tó ti ń gbóná gidi tẹ́lẹ̀ tó ti ń gbóná fọ́lọ́run tí náà ẹ̀mí mímọ́ ti ń jò nínú ẹ̀ tán bá máa ṣe bá rìn fún odindi oṣù kan tàbí oṣù kan àbọ̀ ẹ lọ wo iná tí máa kú lára ẹniyẹn tí máa di tòkúta ààyè. I'm telling you the truth. Ẹ̀mí igun ni òkú ni igun máa ń jẹ. Wọ́n máa ń fìdí lórí òkú ni. Ibi tí igun bá ti wà, òkú máa wà ńbẹ̀. Ibi tí òkú bá ti wà, ibẹ̀ làwọn ẹyẹ igúnnugún máa ń wà. Báíbù gan sọ bẹ́ẹ̀. Àwọn àbíkú ọmọ nìyẹn. Ṣé rí àwọn àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì? Ẹ lọ wò wọ́n dáadáa. Ìtàn bá dáwọ́lé wọn máa bàjẹ́ ni. Ìtàn bá wà nínú kwaya ẹ lọ wo àwọn àbíkú ọmọ tó wà nínú kwaya àwọn ló máa bomi òkè rútodò nínú kwaya àwọn ló máa dàárín àwọn kwaya hù bẹ́ẹ̀ ni mo sọ fún yín tán bá wà nínú wọn ṣàwọn ní jẹ́ kíbẹ̀ lálàáfíà tí àwọn àbíkú ọmọ tán bá wà láàárín àwọn obìnrin rere ẹgbẹ́ obìnrin rere ò ní nísinmi láyé wọn ò ní lálàáfíà bí pásítọ̀ bá ṣe ń parí ìjà lónìí ló máa parí ìjà lọ́la ẹ̀ẹ́dẹ̀ máa rí wọn àwọn olówó máa sọ pé ìjọ wa yìí ò nífẹ̀ẹ́ ìjọ wa yìí ò nífẹ̀ẹ́ ìjọ wa yìí ò nífẹ̀ẹ́ ẹ wá bí wọ́n wípé kí la fẹ́ ṣe kífẹ́ lè jọba wọn ò ní rí nǹkan kan sọ. Wọ́n á máa sọ pé ìjọ wa yìí ò múra ìjọ wa yìí ò dàbí ìjọ àwọn kan ìjọ wa yìí ṣe dáadáa tẹ bá dẹ̀ sọ pé kán wá sí chọ́ọ̀chì wọn ò ní wá tẹ bá ní pé kí wọ́n gbàdúrà wọn ò ní gbà tí ẹ bá sọ fún wọn yìí pé kí wọ́n bóyá pé kán dáwó kan fún development church wọn á ní kò sówó síbẹ̀síbẹ̀ àwọn náà ló máa complain
number one, àwọn ló máa ní kò sówó ní gbogbo ìgbà. Number two, àwọn náà dẹ̀ ló máa náà tún máa sọ pé àṣẹ kankan o nínú ìjọ yìí o. Then another thing tún rè, àwọn àbíkú ọmọ yìí wọ́n tún á máa compare and contrast. Wọ́n á tún máa compare àwọn ìránṣẹ́ Ọlọ́run síra wọn. Wọ́n á ní ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run kan ó gbóná ju pásítọ̀ wa lọ. Àwọn rí wòlíì kan lórí Facebook ó gbóná ju pásítọ̀ àwọn lọ. Àwọn rí ẹnìkan kílódé nínú ìjọ yìí tó ẹ pa àwẹ̀ òkè ń ríran ná. Ẹdọ́nà kílódé nínú ìjọ yìí tó ẹ pa ẹ̀kíní ká wá mọ́rógbé wá. Ẹ̀kíní ká wá fobi gbàdúrà. Kílódé náà ṣé gbogbo ẹ̀ náà lẹ̀ṣẹ̀ nínú ìjọ yìí ni. Ẹjọ́ ìjọ wa yìí ti burú jù. Ẹjọ́ irú ìgbàgbọ́ mọ́ṣúmọ́tọ̀ yìí kò lè jẹ́ kéré pọ̀ nínú ìjọ yìí o. Ẹ̀wé àwọn tó ń súnmọ́ pásítọ̀ gan ò dáa. Àwọn tí pásítọ̀ lọ mú mọ́ra àwọn yẹn gan ni ò dáa. Àwọn kìnìkan ẹ̀wé tí dáàdì gan ṣe ò dáa. Torí bí dáàdì ṣe wà yẹn dáàdì wọn lẹ́mí kíyèsára ni. Ó dàbí ẹni pé àwọn tó ń súnmọ́ dáàdì wọ́n ti fọ́ dáàdì lójú inú. Wọ́n jẹ́ kí dáàdì ríran mọ́. Dáàdì ò rí pa jẹ́ ní ìyá alágbájá. Wọ́n rí pa jẹ́ ní àǹtí lágbájá. Ẹ̀yin ẹ wo sísá alágbájá. Èmi èṣù ló wà lára ẹ̀. Ṣùgbọ́n dáàdì ò rí torí wọ́n ti fọ́ dáàdì lójú inú. Wọ́n ti fọ́ dáàdì lójú ẹ̀mí. Ẹ wo ọ̀rọ̀ ọjọ́ wa yìí gan tí ẹ wá yé wa. Ẹdúnà bo là ń lọ nínú ìjọ yìí gan ná. Ẹdúnà kìnìkan. Bọ́n ṣe wọn máa complain nìyẹn. Bọ́n ṣe wọn máa complain nìyẹn. Ẹ̀yin ènìyàn Ọlọ́run náà tẹ́ bá wá wò ẹ wá rírú àwọn èèyàn bẹ́ẹ̀ pásítọ̀ á pè wọ́n á correct wọn títí. Now another thing tún rí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ orú àwọn àbíkú ọmọ nínú ìjọba yìí tí ẹ bá yan iṣẹ́ fún wọn nínú chọ́ọ̀chì wọn ò ní ṣe. Wọ́n á fún yín ní 1001 reason tí wọn ò fi ní ṣe. Then tí wọn bá wá ṣiṣẹ́ yẹn number one, tí pastor bá bínú sí wọn pé why tí mo ní kẹ́ ṣiṣẹ́ tẹ́ ẹ ṣe kò dá bẹ́ ṣe ń ṣe yín náà ẹ ṣe ojúṣe tí mo yàn fún yín. Wọ́n á ní pastor ti burú jù. Tí pastor bá tún wá sọ̀rọ̀, tí pastor bá tún ra dákẹ́ tó ń wò wọ́n ràn àti àwọn àti ní ẹ dáàdì ẹ ti pa wá tí ẹ ń wò wọ́n ràn ẹ dúró náà ṣe yẹ kí ìránṣẹ́ Ọlọ́run yín òdì bóyá ní tí mo ṣe tí dáàdì ní ṣiṣẹ́ kan tí mi ṣe àtìgbà ẹni dáàdì wọn kí mi mọ́ ẹ dúró náà ṣe rí tẹ́bá sẹ́rí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí ogun àwọn àbíkú inú church. I'm telling you, kò dẹ̀ síjọ tí wọn ò sí ó pọ̀ nínú ibì kan ju kan lọ ní. I'm telling you the truth. Kò sí nǹkan tẹ́ máa ṣe tó máa dá lójú wọn. Tí ẹ bá bá wọn wí, tẹ́ rebuke wọn, tẹ́ correct wọn, wọn á lẹ̀ ti dájú láwọn. Tẹ́ bá dákẹ́ tẹ́ ń wò wọ́n ràn, wọn á lẹ̀ wo àwọn ràn ṣó yẹ kẹ́ fa wọn lẹ̀. Wọn á lẹ̀ àdádì ọ̀rọ̀ ayé mi mọ̀ dọ́wọ́ yẹn mọ̀ jẹ́ ń ṣègbè. Dádì ẹ mọ̀ wò mí ràn. Bíbélì ní wọ́n á dẹ̀ máa quote Bible. Bíbélì ní pé tí olùṣọ́ bá rí pé idà ń bọ̀ tí yóò bá kìlọ̀ á béèrè ẹ̀jẹ̀. Dádì wọ́n á béèrè ẹ̀jẹ̀ mi lọ́wọ́ yín. Ẹni tó dẹ̀ ń sọ pé kẹ́ mọ bá ń wí tẹ́ bá tún bá wí á tún bínú á tún lẹ̀ ti dájú léun jù. Àbíkú ọmọ kò sí nǹkan tẹ́ lè ṣe fábíkú ọmọ tó lè tábíkú ọmọ lọ́run ó sì máa padà kú náà nígbẹ̀yìn. I'm telling you, ẹ lọ ṣe research lórí ọ̀rọ̀ àwọn àbíkú ọmọ nílẹ̀ Yorùbá. Ẹ rí wípé method tán máa ń lò nìyẹn. Àwọn àbíkú ọmọ kò sí ìgbà kankan tẹ́ ẹ̀ ní rí wí sí wọn tí wọn ní rí nǹkan wí bọ́n ló bí hàn lórí fáwọn wọn lẹ́dọ̀ ń dùn wọn bọ́n ló tutù mú wọn wọn á lóru mú wọn jù wọn á ṣá wá nǹkan sọ ní ṣá àwọn àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì. Àwọn àbíkú ọmọ gbogbo ẹ̀yin olùṣọ́ àgùntàn tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé àwọn àbíkú ọmọ inú ṣọ́ọ̀ṣì yín kó yín lọ́gbọ́n jóná. Ẹ wá dàbí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run ò fi àmì òróró yàn yín. Ẹ ń dààmú ẹ ń tinú ogun kan bọ́ sínú nǹkan mi bẹ́ẹ̀ ṣe ń pa ègbìnrin ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ṣe ń pa kan nìkan ń rú àwọn òkùnkùn tó fẹ́ kó yín lọ́gbọ́n jóná. Lórúkọ Jésù Ọlọ́run alààyè á gbè yín níjà. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi èmi sọ ní orúkọ Jésù ogun àwọn ọmọ àbíkú nínú ìjọ bí tẹ́ ń pásítọ̀ Ọlọ́run á flọ́ọ̀ṣì wọn jáde. Náà ibi tẹ́ wu àbíkú wà sí rèé ó ní pé ìmí inú wọn kò sí bẹ́ẹ̀ lé wọn gan wọn tún ní lọ another thing tún ní bẹ́ẹ̀ lé wọn kò ní lọ ìmí ìdẹ̀rí á lọ á tún padà wá á wà nínú ìjọ yẹn àbíkú mi ìgbà tó bá padà kúrò nínú ìjọ yẹn ó máa ti ní disciple níbẹ̀ á dẹ̀ mọ̀ pé hello bó ní Sunday service lé ní sáwọn èèyàn wá òun ti kúrò nínú ìjọ yẹn o ó ti sọ pé ìjọ yẹn ò dá o kò lọ bẹ̀ mọ́ o a sì tún máa ní àwọn disciple kan níbẹ̀ tó a mọ̀ pé tá a mọ̀ find out a drop àwọn disciple kan sínú ìjọ yẹn gẹ́gẹ́ bí àmì àwọn ló máa fi ṣe monitoring spirit àwọn èlò wọn máa jábọ̀ fún ẹgbọ́ ilé yìí tí pastor ò bá ṣọ́ra ìkan nínú àwọn ọmọ tó ń gbọ́dọ̀ pastor òun ni àwọn àbíkú ọmọ yìí ó ti yé sí kan tó lọ àwọn yẹn ló máa fi àìmọ̀ọ́mọ̀ fún wọn ní information nípa ayé pastor. I'm telling you the truth.
ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ ṣọ́ra. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run nínú ìtara wa, nínú ìfẹ́ wa wípé a ò fẹ́ kí ìyà jẹ àwọn wọ̀nyí, òun ni a fi kó àwọn èpò búburú mọ́ àlìkámọ̀. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀, ọmọ tó mú tira tó ń bọ́, ọmọ tó mú tira tó ń sponsor ní school, ọmọ tó mú tira tí ó ní òun ò fẹ́ kí ìyà jẹ, ọmọ yẹn náà ló ya àbíkú ọmọ sí nígbà tó ń tú àṣírí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé pásítọ̀ fún àwọn ọ̀tá òde. Ọ̀tá tẹ̀ ń bọ́, ọ̀tá tẹ̀ ń fún lóúnjẹ, ọ̀tá tó yẹ pé yín fún ara yín náà lẹ́ ń fún lóúnjẹ, tí ó bá yó, tẹ́ bá bọ́ tán tó bá yó tán á dẹ̀ tún rí strength láti jà yín lógun. Àwọn àbíkú ọmọ nínú church, àjèjì ẹ̀mí ló wà nínú wọn. Another thing nípa àwọn tún nìyẹn, àwọn àbíkú ọmọ nínú church, ẹ̀mí Ọlọ́run ò sí nínú wọn, wọn ò dẹ̀ ready fẹ́mi Ọlọ́run. Ẹ̀mí àbíkú ló wà nínú wọn, ẹ̀mí èmèrè, ẹ̀mí èṣù, ẹ̀mí òkùnkùn, òun ló wà nínú wọn. Ẹ̀mí yẹn ni wọ́n fi operate. Ẹ jẹ́ n sọ ilé fún yín. Ṣé rí another way tí àwọn àbíkú ọmọ nínú ṣọ́ọ̀ṣì máa ń gbà láti operate rèé. Ẹ̀rí míì nínú wọn, wọ́n máa fèdè fọ̀. Tí pásítọ̀ ò bá ṣọ́ra gidi, kó wà attentive, kó wà spiritually mature, kó dẹ̀ ní spirit of discernment, ní discover yìí pé àwọn tó ń fi èdè fọ̀ tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ nínú ìjọ wọ̀nyí, nímọ̀ pé ọmọ èmèrè ni wọ́n. Wọ́n ní sọ nǹkan burúkú. Ẹ lọ ka Acts of the Apostles chapter 16 láti verse 16. Wọ́n á máa sọ nǹkan rere. Èmi ni Olúwa, èmi ni Olúwa, ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi o, báyìí ni Olúwa wí, èmi Olúwa ń bẹ láàrin yín, èmi ń bẹ nínú ìjọ yìí o, tẹ̀síwájú ni Olúwa wí, tẹ̀síwájú ni Olúwa wí, ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi o. Sọ fún ìránṣẹ́ tí mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ yìí, ẹ máa gbọ́ wa lásọtẹ́lẹ̀ nù. Sọ fún ìránṣẹ́ tí mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ yìí, sọ fún pé kò múra tó, sọ fún pé mo dẹ̀ fẹ́ lò ó, sọ fún pé ó dẹ̀ lẹ́bùn, sọ fún pé tó bá lè múra, mo mọ̀ọ́mọ̀ rán wá sínú ìjọ yìí ní kó múra gan. Ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi o. Sọ fún ìránṣẹ́ tí mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ yìí, sọ fún yín pé àwọn ẹ̀bùn wà tí mo gbìn sínú ẹ̀ tó lágbára gan, tó bá lè sí rẹ̀. Ìránṣẹ́ mi o, ìránṣẹ́ mi o. Sórí ìránṣẹ́ tí mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ yìí, má filẹ̀ o, dì í mú dáadáa, fà á mọ́ra, fà á mọ́ra, fàámàrà, fàámàrà. Má filẹ̀ ó lè lóun fẹ́ lọ, má jẹ́ ó lọ o, má jẹ́ ó kúrò nínú ìjọ yìí o, torí pé òun ni mo fi ṣe backbone fún ẹ. Èmi ò mọ tọ́ wá, yóò sì mọ ríran, yóò mọ sọ tẹ́lẹ̀, èmi ò mọ lò ó láti mọ tú àṣírí àwọn ẹ̀mí òkùnkùn nínú ìjọ. Nítorí náà ìránṣẹ́ mi, má ṣe fi ẹni tí mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ yìí lẹ̀ o, àyànfẹ́ rẹ ni o. Imagine, mo ti rí ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tó yẹ pé irú àsọtẹ́lẹ̀ àwọn èmèrè báyìí òun ni wọ́n fi deceive ẹ̀. Àìmọye àwọn àbíkú tó ń sọ tẹ́lẹ̀ lórí pẹpẹ, àìmọye àwọn àbíkú tó ń sọ tẹ́lẹ̀ nínú ìjọ tí pásítọ̀ ò dẹ̀ mọ̀ pé àbíkú ni wọ́n, tí ó mọ̀ pé àjèjì ẹ̀mí àjèjì òun ni wọ́n fi ń sọ̀rọ̀ nínú church. Èmi mo ń sọ kinní kan, gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn, tí ẹ bá ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ àti ẹ̀bùn onírúurú ìtumọ̀ èdè, ẹ ṣọ́ra àti dédé fi ààyè gba irúwọ́ ògiri wá láti máa sọ̀tẹ́ tẹ́lẹ̀ nínú church, láti máa fèdè fọ̀ nínú church. Mi ní tàn yín, live and direct, lójúkorojú báyìí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́mìí òjòlá tí wọ́n ń fi ẹ̀mí òrìṣà agboolé wọn fèdè fọ̀ nínú church, tí mo ti bá wọn pàdé rí. Ọ̀pọ̀lọpọ̀ mo ti confront wọn, mo ti challenge wọn. Bẹ́ẹ̀ ni. Ṣé rí tó bá yẹ pé ká sọ òtítọ́ ìyìn rere, ká dúró fún òtítọ́ ìyìn rere láì kọ́ ohun tó máa ṣẹlẹ̀, mo ready. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹni tó wá máa fẹ́ràn mi, ó máa fẹ́ràn mi. Ẹni tó wá máa hate mi, ó máa hate mi. But mi ò ní gbà kí òkùnkùn máa tàn àwọn èèyàn jẹ báyìí kí n dẹ̀ dákẹ́. Yes sir, kì í ṣe gbogbo ajá ni ara ẹ̀ gbà pé kí eégún àtiró wọlé kájá mọ́ gbò. Kéégún wọlé kájá mọ́ gbò, kì í ṣe gbogbo ajá lára ẹ̀ gbà. I'm telling you the truth. Àfi tí Ọlọ́run bá mọ̀ sọ pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ lókù. Tí kì bá ti ń ṣe bẹ́ẹ̀, a máa sọ̀rọ̀ pé eléyìí kì í ṣe tọlọ́run. Eléyìí kì í ṣe tọlọ́run. Eléyìí kì í ṣe tọlọ́run. Ìjọ kan, àwọn kan ṣe ìsọjí ní fíléjì ọ̀dọ̀ wa. Mo ṣe wá ṣe ìsọjí yẹn lágbára, oníkálùkù ń wá nǹkan kan. So ló bá yá, náà bá ní pé ẹnìkan wọnú ẹ̀mí níbi ìsọjí, wọn ní kàn pè mí wá. Ẹnìkan wọnú ìsọjí, ó wọnú ẹ̀mí, wọn ní kàn pè mí wá.
n bá pa àwọn èèyàn wọn ẹjá lọ bí tí wọ́n ti ní ẹlẹ́mìí ní ká pè mí wá ó yẹ ẹjá lọ bẹ̀ lábá débẹ̀ lẹ́lẹ́mìí náà ni gbogbo àwọn èèyàn ti dúró ló ń jíṣẹ́ fún oníkálùkù níkọ̀ọ̀kan ó wà nú ẹ̀mí o ló ń jíṣẹ́ fún oníkálùkù níkọ̀ọ̀kan. Mo ní ìgbà tí mo dúró mo ní ẹ̀yin ẹ sọ fún mi pé mo ti wà rẹ ṣe bó ní ká pé bàbá sí òní wà ní èmi náà rè ló bá yá ló bá ní ó yá bàbá sí òní tí ẹ̀mí Ọlọ́run ní ká pé ẹ̀rí pásítọ̀ mi ò gbádùn ṣé ń gbọ́ mi ṣe rí ignorance àrùn irúfẹ́ àrùn kan ni ignorance spiritual ignorance wá dangerous ju physical ignorance lọ ẹ̀yin ènìyàn Ọlọ́run náà bá ní ó yá wọ́n ti dé bàbá sí òní ti dé wọ́n ní ìránṣẹ́ mi ìránṣẹ́ mi nígbà tó ti ṣe fún kọ́mẹ̀ kan bí 10 minutes 15 minutes kí ni ẹlẹ́mìí yín fẹ́ sọ ọ̀sọ̀rọ̀ mo bá kó mẹ́ mo wá pé evangelist tó ń ṣèsọjí yẹn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ti tó 15 years ago mo wá pé evangelist tó ń ṣèsọjí mo ní wá ń bì mo ní tẹ bá ṣe ogun nǹkan tẹ́ ń ṣe tán mo fẹ́ báwo lọmọbìnrin tó wà nú ẹ̀mí bó ló ṣe jẹ́ sí ó ní ìkànnà àwọn sisters wa ni nínú àwọn band evangelism team wa ni mo ní tó bá tí àtẹ́bá ti ṣe sọ́jú tán ẹjọ́ wá rí mi ó ní the deliverance ọwọ́ òkùnkùn wà lára ẹ̀ ìjọba emèrè inú ìjọba emèrè inú òkìtì ọ̀gán ló ti jáde inú bá bí ẹnìyàn ó ní wáyé tí mo ṣe ń sọ pé emèrè ni ẹni tó yẹ pé òun lọ́lọ́run lò ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tó ń rí ló ń ṣe àsọtẹ́lẹ̀ tó ń sọ ló ń ṣe àmọ́ kí reason tí kò fi rí ọ̀rọ̀ sọ fún nítorí ẹ̀mí mọ́nà ló ní ká pè yín wá mo ní sórí àìríṣẹ́ jẹ́ fèmí kọ́ ni bàbára o èmi mọ ohun tó ń ṣẹlẹ̀ ó lè mọ iye wọ̀ sórí mo fẹ́ràn torí ẹ̀fáyẹ̀sì yìí ó jẹ́ èèyàn tí mo fẹ́ràn mo ní mo fẹ́ràn yín ló jẹ́ kí n sọ fún yín ẹ mú wá tẹ bá ti parí ìsọjí ẹjọ́ wá rí mi ìgbà tán parí ìsọjí wọn ọjọ́ wá rí mi lẹ́yìn ọ̀sẹ̀ méjì tán parí ìsọjí ọmọbìnrin yẹn fúnra rẹ̀ dẹ̀ wá ní ọjọ́ tí mò ń ṣe kánsẹ́lì fáwọn èèyàn bí mo ṣe ń ṣe kánsẹ́lì fáwọn èèyàn tó ṣe kan tọ́nu tiẹ̀ báyìí atúnikẹ́ lómi wá tó bá kan tọ́nu tiẹ̀ atúnikẹ́ lómi wá títí gbogbo everybody ṣe lọ tán ìgbà tó rí pé gbogbo àwọn tí mo ṣe kánsẹ́lì lọ tán ló ẹ̀ṣẹ̀ wá síwájú mi mo ní ṣe bí wọ́n ló ń sọ àsọtẹ́lẹ̀ níjọba ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní dádì òun fẹ́ rí yín ni yes sir ẹ̀yin ènìyàn Ọlọ́run live and direct ó ní dádì ẹ wò ó bá ṣí skáfù kúrò lórí ó ní dádì ẹ wo orun mi wò ó ní ẹ fojú ẹ̀mí wò bí mo ṣe fojú ẹ̀mí wò bí Olúwa ṣí mi lójú níbi àmọ̀jẹ́ ẹ̀ báyìí irun kan dẹ̀ wù ṣóńṣó síbẹ̀ báyìí yàtọ̀ sáwọn irun tó kù Olúwa ṣí mi lójú mo dá rí irun yẹn mo ní eléyìí kì í ṣe irun ti ayé yìí ó yàtọ̀ sáwọn tó kù irun ayé yìí kọ́ yìí ó bá mi kalẹ̀ ó wojú mi ó ní bẹ́ẹ̀ ni ó lè rí lóòótọ́ ó ní ẹsẹ̀ kan ni mo fi wà ní orí ilẹ̀ ayé ẹsẹ̀ kan ni mo fi wà nínú ìjọba omi yes sir bó ṣe fún ara ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kà fún mi bó ṣe ń sọ ara mi ń gbóná báyìí pé meanwhile ẹni yìí ìgbà tẹ́mi sọ̀rọ̀ yìí pé ẹ̀mí tó wà lára ẹ̀ kì í ṣe ojúlówó ẹ̀mí Ọlọ́run evangelist yìí ń bá mi jiyàn wípé kò rí bẹ́ẹ̀ yípa àsọtẹ́lẹ̀ ẹ̀ mọ́ ń ṣe ẹ̀dùn wá ìtẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run fi rí báyìí ṣé ẹ̀yin rò yí pé torí pé àsọtẹ́lẹ̀ ẹnìkan ń ṣe ó ti túmọ̀ sí pé ẹ̀mí mímọ́ ni ẹ gbọ́ ilé yìí original ẹ̀mí mímọ́ wà fake ẹ̀mí mímọ́ wà original ẹ̀mí èṣù wà fake ẹ̀mí èṣù wà mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe research lórí nǹkan tí mo sọ yẹn nìkan ẹ lọ ṣe research yìí pé kí ni ìtumọ̀ wípé original ẹ̀mí mímọ́ wà fake ẹ̀mí mímọ́ wà then original ẹ̀mí èṣù wà fake ẹ̀mí èṣù wà ó jẹ́ mẹ́rin ẹ lọ ṣe research lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn nǹkan tẹ́ máa discover nípa ẹ̀ ó máa bà yín lẹ́rù tí original ẹ̀mí èṣù bá wà tó bá manifest ó máa fi original ẹ̀mí èṣù sọ àsọtẹ́lẹ̀ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ original ẹ̀mí èṣù lè ṣe mírèkù lójúkorojú báyìí kì í ṣe lọ́kábọ̀ original ẹ̀mí èṣù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa Kírísítẹ̀ yìí kan nínú ìṣòro ta ní òun ni wípé tẹ́nìkan bá ti sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ bá ti dàbí ẹni pé ó ṣe báyìí àti believe pé tọ́lọ́run ni nìyẹn tẹ́nìkan bá ti sàsọtẹ́lẹ̀ tọ́ bá ti sọ pé bóyá ó ṣe báyìí àti believe pé tọ́lọ́run nìyẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀
Bíbélì jẹ́ kó di even gan nínú New Old Testament Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé bí aríran kan tàbí alásọtẹ́lẹ̀ kan bá dìde láàrin rẹ̀ tí ó bá sọ àsọtẹ́lẹ̀ tàbí ó sọ àlá kan tálá rẹ̀ sì ṣẹ tàbí tí àsọtẹ́lẹ̀ rẹ̀ sì ṣẹ, ìyẹn ò túmọ̀ sí pé tọlọ́hun ni. Ó sì tún ní àwọn àmì míì tẹ́ fi tún máa mọ̀ wípé ṣe tọlọ́hun ni, because tí àsọtẹ́lẹ̀ rẹ̀ bá ṣẹ, tí ìran rẹ̀ bá ṣẹ, tó wá ní ẹ jẹ́ ká tọ ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò mọ̀ rí, ó ní má ṣe gbàgbọ́, kì í ṣe ọlọ́run ló rán. Because ẹsẹ̀ ìbéèrè táwọn èèyàn máa ń kó ti táwọn àwọn alábọ̀ ẹ̀kọ́ nínú àwọn ìránṣẹ́ ọlọ́run, I'm very sorry to say this, àwọn tó jẹ́ aláàbọ̀ ẹ̀kọ́ láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run, ìyìn tí wọ́n máa ń kóòtì òun ni pé Bíbélì sọ wípé wòlíì tí ìran tó bá sọ àsọtẹ́lẹ̀ tí àsọtẹ́lẹ̀ rẹ̀ kò bá ṣẹ ni kì í ṣe wòlíì ọlọ́run. Ìyẹn nìkan kọ́ ló sọ o. Deuteronomy chapter 13 tẹ́ bá kà ẹ̀ka Deuteronomy chapter 18. Lóòótọ́ ló kọ́kọ́ sọ wípé wòlíì tí ó bá sọ àsọtẹ́lẹ̀ tí àsọtẹ́lẹ̀ rẹ̀ ò bá ṣẹ, ẹ máa mọ̀ pé kì í ṣe ọlọ́run kan ló rán. Yes, torí pé tó bá yẹ pé Ọlọ́run ló rán, ìntọ́ Ọlọ́run ló máa ṣe, ìyẹn dúró bẹ́ẹ̀. Ó tún wá sọ pé tí ìran ẹ̀ bá tún wá ṣẹ náà, tásọtẹ́lẹ̀ rẹ̀ ṣẹ, ṣùgbọ́n tí ó bá wá ní pé solution sí ìran tó rí, òun ni pé kẹ́ ṣe tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run kan ló rán. So àmì méjì tẹ́ máa fi mọ wòlíì èké nìyẹn. Ṣùgbọ́n ìkan nínú ẹ̀ òun là ń lé ẹbá sì lé lórí, the other side afílẹ̀ torí pé àbọ̀ ẹ̀kọ́ la ní. Àti wá sọ̀rọ̀ tán, obìnrin yẹn ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi tán. Yes sir, nígbà tó tó táìmù kan kó tó di pé a sọ̀rọ̀ tán, ó ń tú àwọn àṣírí jìnlẹ̀. Nígbà tó tó táìmù kan ojú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní change. Ojú ẹ̀, àwọn èèyàn wà láyìíká mi, àwọn evangelist àtàwọn èèyàn wa kọ̀ọ̀kan wọ́n wà. Ojú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní change, ojú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní turn, ó bẹ̀rẹ̀ sí ní turn. Nígbà tó yá deliverance bẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní manifest. Ó manifest. Ṣé rí bó ṣe wá manifest yẹn, irun tó wà ní àárín orí ẹ̀ tí mo rí lẹ́ẹ̀kan yẹn, irun àwọn tó kù wá dà wá lẹ́bẹ̀, irun yẹn nìkan òun nìkan wá dà náà ró ṣoṣoṣoṣoṣo bí aṣọ. Deliverance yẹn le gan, ó da gbogbo lẹ̀rú àwọn èèyàn, àwọn tó jọ obìnrin àparapọ̀ abẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, níbi tí Ọlọ́run ti máa wá jẹ́ olótìtọ́, ọba tí kìí gbè lẹ́yìn àṣìkà, tí kìí dúró lẹ́yìn alábòsí. À ń ṣe deliverance yẹn lọ, àǹtí yẹn ó ti yíra mọ́lẹ̀, ó ti ṣe tó yẹ, tó ti manifest, tó ti ń sọ̀rọ̀ jáde, tó ti ranjú, tó mú ọkùnrin ti ń jáde lẹ́nu ẹ̀. Evangelist yìí dẹ̀ rìn wá bá mi ní ó dẹ̀ ṣe kò ń gẹ́ ìgbà tá à ń ṣe deliverance fún. I'm telling you the truth. Àwọn ẹlẹ́rìí wà. Ó dẹ̀ ṣe kò ń gẹ́ ìgbà tá à ń ṣe deliverance fún ọmọbìnrin, ó dẹ̀ rìn sásìkò ìgbà náà wá bá mi bẹ̀. Nígbà tí kò lè súnmọ́ wa o, ó dẹ̀ ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ohun ọkùnrin tó ń jáde lẹ́nu ọmọbìnrin yìí, ó dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń confess. Ẹ̀rù bà. Nígbà tá a ṣe deliverance yẹn tán, evangelist ó dọ̀bálẹ̀ fún mi ní kí n jọ kí n mọ́ bínú pọ̀ ọmọdé ló ń ṣe. Mo ní mi ìbínú, mo mọ̀ pé kò yé yín ni. Mo mọ̀ pé kò yé yín ni. Náà irú àwọn ẹlẹ́mìí òjòlá mélòó bẹ́yẹn ló wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn churches wa báyìí, tó yẹ pé àwọn ni wọ́n interpret fún GO, tó yẹ pé àwọn ni wọ́n ń sọ àsọtẹ́lẹ̀. Then tó bá ti yẹ wọn náà máa disciple, tó bá yẹ wá rí wọn, inú pastor no wá do yóò wá kó àwọn kan jọ, yóò ní àwọn ẹlẹ́mìí rè, àwọn alásọtẹ́lẹ̀ rè nínú church, wọ́n wá kó báńdì àsọtẹ́lẹ̀ jọ nínú church. Kì í ṣe sẹ̀lẹ̀, kì í ṣe kérúbù, gospel church, CAC, gospel church, Pentecostal church. Wọ́n wá kó rú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ jọ, wọ́n láwọn lálásọtẹ́lẹ̀. So tó bá fẹ́ ṣe kan, pastor no wá ní ó yẹ ìyẹn lálásọtẹ́lẹ̀, ó yẹ jáde, ó yẹ ìríran, ó yẹ ìríran làwọn náà máa ṣe. Ìránṣẹ́ mi. Èmi ni. Olúwa. Ìjọ wo l'Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọ́ lólu. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe kátàkátà ránran bí eṣiṣi kú sínú ọtí. Gbogbo orú àwọn nǹkan wọ̀nyí, òun dẹ̀ ni àwọn èèyàn, àwọn pastor ni wọ́n ń kà sí pé manifestation of the spirit nínú church. Ẹ wá rí wọ́n máa tàn àwọn èèyàn jẹ, ìmísí burúkú wà nínú church. Tó bá wá yá àwọn wọ̀nyí náà ló máa ríran sí pastor pa jẹ níyàwó ẹ̀ pé kó fi ìyàwó yẹn lẹ̀, ni yóò wá mú kan nínú àwọn ẹlẹ́mìí tó ń mẹ́mìí, tó ń gòkè ẹ̀mí, tó ń sọ̀kalẹ̀ ẹ̀mí, tó ń jíṣẹ́ tíṣẹ́ ń jẹ́, tó ń mẹ́mìí tẹ́mìí mú. Àyẹn ló máa mú kiri, ó máa neglect ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ ò máa ṣe mọ́, ìyàwó ẹ̀ ò lẹ́mìí Ọlọ́run, ìyàwó ẹ̀ ò ríran mọ́ àwọn àbíkú ọmọ nínú church. Àwọn àbíkú ọmọ nínú church, ẹ tún wá gbọ́ ilé kí n tó parí. Ṣé ra àwọn àbíkú ọmọ nínú church,
kò sí tí pásítọ̀ máa ṣe wọ́n sì máa padà dájọ́ yẹn rú wọ́n máa fọ́gbá máa wo nínú church yẹn wọ́n dẹ̀ máa lọ. bẹ́ẹ̀ ni tí àbíkú ọmọ bá dẹ̀ máa kúrò nínú church mi ní tàn yìí òun nìkan ló máa dá wá o ṣùgbọ́n tó bá máa lọ ó máa make sure pé àwọn tó máa bà láyé jẹ́ máa pọ̀ nínú ìjọ yẹn. ẹ lọ gbọ́ eléyìí tí ẹ bá ti rí àwọn tó yẹ pé wọ́n kúrò nínú church kíkúrò tí wọ́n kúrò nínú church wọ́n tabó nílé wọ́n tabó lóko wọ́n bá tàwọn kan jẹ́ lọ ní tó yẹ pé wọ́n fọ́n ìjọ yẹn ká ẹ lọ wò wọ́n àjèjì ẹ̀mí ló wà nínú wọn àbíkú ọmọ asọ̀jọ́dá lákìsà ni wọ́n àwọn àbíkú ọmọ asọ church dáwóró àwọn àbíkú ọmọ asọ pẹpẹ dìbàjẹ́ tá bá fẹ́ kúrò nínú ìjọ wọn máa make sure pé wọ́n bà ìjọ yẹn jẹ́ wọ́n á destroy ìjọ yẹn àwọn àbíkú ọmọ nínú church wọ́n ní inú dídùn sí ìsọdaworo ìjọ wọ́n ní inú dídùn sí pé kí ìjọ bàjẹ́ nítorí àwọn máa rí wọn tí wọ́n mọ proud lé lórí tí wọ́n mọ sọ pé ìgbà táwọn ò ti lọ church yẹn mọ́ ṣe bẹ́ẹ̀ rí pé ìjọ yẹn ti dahoro wọ́n á ní ṣe bẹ́ẹ̀ rí pé ìgbà táwọn ti kúrò ńbẹ̀ ìjọ yẹn ti tán wọ́n á ló ti tán mélòó náà kù síbẹ̀ ìgbà táwa wà ńbẹ̀ òun ìjọ yẹn da ìgbà táwa ti kúrò ńbẹ̀ ìjọ yẹn ti bàjẹ́ o kì í ṣọmọ gidi o kì í ṣojúlówó ọmọ Ọlọ́run ẹ̀mí èṣù ni ẹ́ tó bá yẹ pé ẹ̀mí Kristi ló wà nínú ẹ inú ẹ̀mí mímọ́ ò ní dùn wípé ìjọ Kristi tí Jésù fi ẹ̀jẹ̀ iyebíye rẹ̀ tó kérora lórí igi àgbélébù tó fi ẹ̀jẹ̀ rẹ̀ gbé dìde ìjọ yẹn wá dahoro inú ìwọ ń dùn ó dẹ̀ sọ pé ọmọ Ọlọ́run ni wọ́n o kì í ṣọmọ Ọlọ́run ọmọ èṣù ni ẹ́ àjèjì ẹ̀mí ló wà nínú ẹ kì í ṣe ẹ̀mí ti Kristi ẹ̀mí tó wà nínú ẹ ò kì í ṣe ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ bá wà nínú ẹ inú ẹ̀mí mímọ́ ń kérora inú ẹ̀mí mímọ́ ò lè dùn pé ìjọ tí a fi ẹ̀jẹ̀ Jésù rà ó ń bàjẹ́ so tó bá yẹ pé n tó ń ba ẹ̀mí mímọ́ nínú jẹ́ òun ló ń dùn ìwọ nínú ẹ̀mí mímọ́ ò sí nínú ẹ tó bá yẹ pé ìdààmú ẹ̀mí mímọ́ òun ní ìdùnnú tiẹ̀ ẹ̀mí mímọ́ ò sí nínú ẹ so torí pé o fẹ́ kúrò nínú ìjọ yẹn nísìnyí ìjọ yẹn gbọ́dọ̀ dáwóró torí pé o fẹ́ kúrò nínú church yẹn gbọ́dọ̀ bàjẹ́ torí pé o fẹ́ kúrò nínú ìjọ yẹn nísìnyí o gbọ́dọ̀ gbin àwọn kan síbẹ̀ tó máa fún ẹ ní information nípa bí ìjọ yẹn ṣe ń lọ wàá máa béèrè pé ṣáwọn èèyàn wá church dáadáa ní Sunday àná àwọn ni àmọ́ wá dáadáa àwọn èèyàn alágbájá wà ó mọ tó ṣẹlẹ̀ send the number ìyá alágbájá sí mi ìyá alágbájá tó ní kò wá send the number sí mi sister alágbájá ń kọ́ṣọ́ náà ṣe dáadáa ní kò ṣe dáadáa mọ́ ó yá send the number náà sí mi ó wá ń gba number gbogbo àwọn èèyàn kiri nínú ìjọ yẹn àmì nìyẹn pé àjèjì ẹ̀mí èṣù ló ń bẹ nínú ẹ̀ àwọn ẹ̀mí òkùnkùn ló wà nínú ẹ̀ iṣẹ́ tó ń ṣe kì í ṣe iṣẹ́ ẹ̀mí mímọ́ iṣẹ́ òkùnkùn ni na àwọn àbíkú ọmọ nínú church mọ́ ṣe rí nìyẹn finally kí n tó wá mẹ́nu dúró ṣe rí àwọn àbíkú ọmọ nínú ìjọ wọ́n ní mẹ́tọ́dù kan ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀mẹ́kẹ́ mo sọ fún yín pé wọ́n ń ṣe ọmọ kékeré nínú wọ́n ní ìrírí gan nínú church kò sí ìjọ ibi tí wọn ò lọ rí kò dẹ̀ sí pastor tí wọn ò mọ̀ kò sí wọ́n mọ̀ evangelist wọ́n mọ̀ wòlíì wọ́n mọ̀ pastor wọ́n mọ̀ teacher wọ́n mọ̀ apostle wọ́n mọ̀ missionary wọ́n mọ̀ church tó gbóná rí wọ́n mọ̀ church tó tutù rí wọ́n mọ̀ ìyàwó pastor tí ò gbádùn wọ́n mọ̀ ìyàwó pastor tí ò ṣe dáadáa wọ́n mọ̀ pastor tó nínánú wọ́n mọ̀ pastor tí ò nínánú wọ́n ti tọ́jọ wò kiri tán ti rìn káàkiri ẹ wá worú wọn tí ẹ bá wá discipline wọn tàbí pé ẹ bá wọn wí wọ́n á bínú wọn láwọn ò wá church mọ́ tán bá wá church mọ́ ẹ mọ̀ gbọ́ o tán bá wá church mọ́ tí ẹ bá wá rányàn sí wọn pé lágbájá kí ló tẹ̀ wá church mọ́ wọn ní dáhùn wọ́n á mọ sọ̀rọ̀ ìbàjẹ́ in fact wọ́n á tún mọ sọ̀rọ̀ àlùfàǹṣá fún àwọn tẹni kó lọ fíṣítì wọn wọ́n á mọ fi ohun ránṣẹ́ sí olùṣọ́ àgùntàn àwọn tó lọ fíṣítì wọn pé àárí wọn nínú church pé kí ló tàn wá wọ́n á mọ sọ̀rọ̀ òdì sí àwọn èyí tí wọ́n mọ fi ránṣẹ́ sínú ìjọ tó bá wáyà tẹ́ bá tún ní mọ̀ tó ṣẹlẹ̀ anybody ẹ mọ̀ wá wọn lọ mọ́ ṣe bó ti lọ ó ti lọ ẹ fi wọn lẹ̀ ẹ mọ̀ wá wọn lọ mọ́ àwa tó kù ẹ jẹ́ ká mọ̀ ń tagbà káwa máa tẹ̀síwájú tún á mọ ọ̀nà míì tí wọ́n tún gbà yọ wọ́n tún á mọ preach yípe ṣe pastor gidi ni pastor wa yìí ṣe Bíbélì sọ wípé tí olùṣọ́ àgùntàn kan tó ní 100 àgùntàn tí ìkan ṣoṣo nínú àgùntàn yẹn bá nù ipe yóò fi àwọn 99 tó kù lẹ̀ yóò wá lọ́mọ wá ẹyọ kan tó sọnù yẹn nísìn báyìí wọ́n rí mi ní ṣọ́ọ̀ṣì mọ́ o dádì ó béèrè mi máa ń sìn wọ́n rí mi máa ń sìn wọ́n béèrè mi o ṣe bí wọ́n ló lọ ṣe bí àwọn tán ránṣẹ́ ṣe bí rádaràdà ló ń sọjá ìtukùtù ló ń tú sí wọn lára àbí ọ̀rọ̀ òdì ló ń sọ sí wọn
náà ẹ máa wá gbọ́ o ẹ jẹ́ n sọ kinní kan ibi tán ti máa ń mú ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ nìyẹn àwọn pásítọ̀ tí ò mọ Báíbù dáadáa ẹ jẹ́ n sọ kinní kan ẹ máa wo foolishness nínú hypocrisy wọn ẹ máa gbọ́ ohun tí wọ́n ń kó tí o ipe tí olùṣọ́ àgùntàn tó ní àgùntàn 100 tí kan bá sọnù nínú ẹ̀ ṣe ló Jésù sọ pé ó máa fi 99 lẹ̀ á wá wá ẹyọ kan yẹn lọ náà ẹ máa gbọ́ mi ẹ jẹ́ kí àwọn àbíkú ọmọ àwọn abàmì ọmọ wọ̀nyí ẹ jẹ́ ká mọ̀ wípé àgùntàn tó sọnù ó ní olùṣọ́ àgùntàn ń wá o ẹ̀yin tẹ́ máa ń kó ti Báíbù lódì iṣẹ́ ń gbọ́n tí mò ń sọ àgùntàn tó bá sọnù ní Jésù sọ wípé olùṣọ́ àgùntàn fi àwọn tó kú lé ń wá o kì í ṣe alárìnkiri àgùntàn tó onírìn békebèke abìnrin àrè lẹ́sẹ̀ kì í ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ o ṣe rí olùṣọ́ àgùntàn tó bá fi àgùntàn 99 lẹ̀ tó ń wá àgùntàn tí kò sọnù kiri ó máa jẹ̀bi ó máa ṣòfò ẹ̀mí ó máa ṣòfò ara ṣe rí àgùntàn tó sọnù yàtọ̀ sí alárìnkiri àgùntàn tó sọnù kò fẹ́ kúrò nínú agbo ó mísì róòdù ni àgùntàn tó sọnù kì í ṣe pé òun ló mọ̀ọ́mọ̀ fi agídí inú àtorí kunkun kúrò nínú church àwọn àgùntàn tẹ́yìn ní pé ká máa wá kiri yìí wọ́n sọnù o abàmì àgùntàn tó níwo lórí tí wọ́n ń dàjọrú tí wọ́n dàjọrú tán tí wọ́n wá yá tí wọ́n kúrò nínú church tẹ́wá ní ká máa lọ wá wọn de ẹ̀yin ò mọ̀ yí pé wasting of time wasting of energy wasting of resources òun ló máa jẹ́ fún olùṣọ́ àgùntàn láti máa wá àgùntàn tí ò sọnù àgùntàn tí ò sọnù tẹ́ni ká máa wá kiri ó rán àgùntàn tí ò sọnù Báíbù ò ní ká wá o àgùntàn tó sọnù ló ní ká wá ṣe rí àgùntàn tó dẹ̀ sọnù ó dùn wá ṣé kí n sọ ní tó ṣe dùn wá ṣe rí àgùntàn tó sọnù ṣe pé kì í ṣe pé ó fa gidi lọ kì í ṣalárìn kiri òun gan kò wú láti kúrò nínú agbo ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ by mistake or by error tó fi di pé kò lè trace ọ̀nà ẹ̀wánú agbo mọ́ tó miss road òun náà dẹ̀rẹ́ níbi tó wà ó máa wà yí gà láti ètè reconnect pẹ̀lú olùṣọ́ àgùntàn yìí àmì àgùntàn tó sọnù nìyẹn o tí Jésù ní ká wá o torí ká mọ́ lọ sí Báíbù kóòtì sí ìparun ara wa torí ẹlòmíì kóòtì Báíbù in tó mọ̀ òun kóòtì ẹ̀ àgùntàn tó sọnù òun fúnra rẹ̀ ní eagerness láti reconnect pẹ̀lú olùṣọ́ àgùntàn ẹ̀ ó wà willing láti reconnect pẹ̀lú àwọn àgùntàn tó kù bíi tiẹ̀ kò rí wọn ní kò rólùṣọ́ àgùntàn ẹ̀ ni tí olùṣọ́ àgùntàn bá bọ́ sáàrin pápá tó bá ń wú tágùntàn bá fi lè gbọ́ ohùn ẹ̀mẹ́ pé ó ní àwọn àgùntàn mi mọ ohùn mi èmi náà mọ ohùn àwọn àgùntàn mi àgùntàn tó bá sọnù tó bá fi lè gbọ́ ohùn olùṣọ́ ẹ̀ ní òkèrèrè òun gan máa sáré bọ̀ ní direction ohùn olùṣọ́ àgùntàn ẹ̀ títí tí olùṣọ́ àgùntàn yẹn ṣe máa rí tí olùṣọ́ àgùntàn yẹn bá rí ó máa dìmọ́ olùṣọ́ àgùntàn ó máa fara nu olùṣọ́ àgùntàn á tẹ̀lé olùṣọ́ àgùntàn yẹn wọnú agbo ẹ máa wá wo àwọn abàmì àgùntàn tẹ́yìn ní ká máa wá kiri yìí o àwọn abàmì àgùntàn tó yẹ pé kì í ṣe pọ́n sọnù tó yẹ pé wọ́n ń rìn kiri ni tó olùṣọ́ àgùntàn bá ṣe ń wá wọn tán bá ṣe ń gbúrú ẹsẹ̀ olùṣọ́ àgùntàn pé ń wá wọn bọ̀ náà máa sá pamọ́ ẹ máa wo àwọn abàmì àgùntàn wọ̀nyí wọ́n máa sọ fún àwọn ọmọ wọn pé tó dádì ń bọ̀ lọ́kàn tí dádì bá wá ẹni mi ìsínlé ṣerú yẹn lẹ́ni ká fi 99 lẹ̀ ká máa wá irú àwọn abàmì àgùntàn àwọn alárìnkiri àgùntàn yẹn pásítọ̀ tó bá fi àgùntàn gidi lẹ̀ tó ń wárú àwọn abàmì àgùntàn yẹn orí pásítọ̀ yẹn ò pé kò lárò jinlẹ̀ kò lẹ́mìí ọlọ́kò mọ́ ohun tó gbà dẹ́ ìyẹn tó ṣẹlẹ̀ ní pé wọ́n á wulẹ̀ padà bá alákìtìyàn jẹ́ náà nígbẹ̀yìn 99 tó filẹ̀ by the time tí ó ṣe tẹ̀lé àgùntàn tí ò síríọ́sì kiri àgùntàn tí ó nù tó ń wá kiri in tí ò sọnù tó ló ń wá kiri ìgbà tí ó ṣe rúkárúkárúká tí ó bá ṣe padà sínú agbo kò ní bá wọn 99 yẹn ń bẹ̀ mọ́ ìkòkò ó ti pa wọn jẹ kó tó dé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin olùṣọ́ àgùntàn tí ẹnìkan bá ti ń kó ti Báíbù lódì fún yín wípé kẹ́ lọ mọ wá àwọn àgùntàn abàmì àgùntàn tí ò gbẹ́kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run abàmì àgùntàn tẹ́ bá sọ̀rọ̀ tí ò dáhùn abàmì àgùntàn tẹ́ ránṣẹ́ sí tí pásítọ̀ ní kó wá tí ò dáhùn ṣérù yẹn ni àgùntàn tó sọnù tẹ́ ń wá àgùntàn tí pásítọ̀ ránṣẹ́ sí tó rán àwọn èèyàn sí pé kán lọ bẹ̀wò tó ń fi ohun èdè àgọ̀ tó fi ránṣẹ́ sí pásítọ̀ padà ṣérù yẹn lẹ́ni ká máa wá kò sí pásítọ̀ gidi tó máa wárú àwọn èèyàn bẹ́ẹ̀ àfi pásítọ̀ tí ò bá ní kan ṣe tàbí pásítọ̀ tí ò mọ Báíbù tẹ́nibọ́dí lè kó láyà jẹ ṣẹlẹ̀ pé nísìnyí àwọn abàmì àgùntàn lókù tán kó ti Báíbù lódì fáwọn pásítọ̀ ṣé ó yẹ Bíbélì ní pé ká nífẹ̀ẹ́ Bíbélì ní pé ká nífẹ̀ẹ́ tí ẹnìkan bá fẹ́ sọnù ṣé kò yẹ kẹ́ wá tó bá sọnù á wá
tí ó bá yẹ pé kò sọnù tó ń rìn kiri ní àníwá. So tó bá sọnù, ìwọ tó bá mọ̀ pé o sọnù díẹ̀ a mọ̀ ká wá ẹ. Tá bá dẹ̀ tí ń wá ẹ tó bá yẹ pé o sọnù lóòótọ́ ni tí wọ́n gan bá ti ń gbọ́, even gan kó mọ̀ tí ì rí wa, kó rí ẹni tá rán wá. Tá bá náà tó bá jíṣẹ́ fún ẹ pé pásítọ̀ ń pè wá dáhùn torí pé o sọnù ni, o dẹ̀ fẹ́ rí connect pẹ̀lú agbo padà. Ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n ránṣẹ́ sí ẹ ò dáhùn, tán bá ẹ wí tó gbọ́ràn, then o kì í ṣàgùntàn tó nù. Àgùntàn alárìn kiri abàmì àgùntàn ni ẹ. O wọ́ ti ẹni tán wá. Àwọn àbíkú ọmọ nínú church. Àwọn àbíkú ọmọ nínú church ẹ rí wọn. Kò sí ìwà ọ̀tẹ̀ kan tó máa ṣẹlẹ̀ nínú church tí ẹ ní rọ́wọ́ wọn níbẹ̀. Tí ọ̀rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ tó sì ṣojú wọn, ẹ lè gbọ́ kan sọ òtítọ́ láyé. Àwọn àbíkú ọmọ nínú ìjọ wọn ní fẹ́ tẹ́ lọ́dọ̀ ọ̀tún, wọn ní fẹ́ tẹ́ lọ́dọ̀ òsì. Wọ́n bọ́ lọ́run rìn, wọ́n jọ́ lọ́run kulẹ̀, wọ́n tún lọ bá Sátánì rìn, wọ́n tún jó lóòótọ́ séṣù. Àwọn àbíkú ọmọ wà ní agbede méjì ayé àtọ̀run. Wọn já sọ́run, wọn dẹ̀ jèrò ayé. Alálọ̀bọ̀ ni wọ́n ń bẹ ní agbede méjì ayé àtọ̀run. Àwọn ni wọ́n dúró sí ẹnu ọ̀nà. Wọn ò wọlé síjọba ọ̀run, wọn dẹ̀ jẹ́ kẹ́ni tí ó wọlé. Àwọn abàmì àgùntàn nínú church. Now, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run wá ronú sí irú àwọn wo ni ojúlówó ọmọ gidi nínú ìjọ tó kójọ. Àwọn wo sì ni àjèjì ọmọ láǹgidi nínú àwọn tẹ́ kójọ. Má wulẹ̀ waste time lórí àwọn àjèjì ọmọ láǹgidi. Wọ́n ń ṣọ́ original ọmọ, wọ́n ń ṣọ́ ọmọ tó ń bá ní dọjọ́ alẹ́, wọ́n ń ṣọ́ bá ń tálẹ̀ ọmọ. Àjèjì ọmọ ni wọ́n, òfurugbádá ọmọ ni wọ́n. Kò sí n tó lè ṣe, wọ́n ó padà lọ nígbẹ̀yìn. Kò sí n tó lè fi tẹ́ wọn lọ́rùn, wọ́n ó padà, torí lílọ ní máa ń kẹ́yìn bọ̀ yìí. Wọ́n ó padà lọ ni. Kò sí n tó lè fi tẹ́ àjèjì ọmọ lọ́rùn, àbíkú ọmọ nínú church. Kò sí n tó lè fi tẹ́ wọn lọ́rùn, ó padà máa kú ni. Ìjọ tí ó bá dẹ̀ kú òjijì ló máa kú mọ́ ẹ lórí. Wọ́n ń ṣọ́ original ọmọ, wọ́n ń ṣọmọ bá ń tálẹ̀, wọ́n ń ṣọmọ tó láyọ̀lé, wọ́n ń ṣọmọ tó ń gbẹ̀yìn tẹ́yìn ṣe, wọ́n ń ṣọmọ tó ń dúró ti ní dọjọ́ alẹ́. Àjèjì ọmọ burúkú ni wọ́n. Then kì í ṣe wọ́n nìkan. Wọ́n ya ọ̀dọ̀ ẹnìyẹn léni, ìwọ kọ́ ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wá pàgọ́ tì. Wọ́n ti wà nínú àwọn ìjọ kan náà rí mọ́ ṣe babẹ̀ jẹ́ nìyẹn kan tó wá sínú chọ́ọ̀chì tiẹ̀ náà. Tán bá dẹ̀ tí ń kúrò nínú chọ́ọ̀chì tiẹ̀, ẹlòmíì ló tún máa lọ kàgbákò wọn nínú ìjọ bòmíì. Ìjọ bí tán bá tún lọ balẹ̀ sí bàgẹ̀, orí burúkú tún bá wọn nínú ìjọ yẹn. Báyé wọn ṣe rí nìyẹn, má ṣe ń rìn kiri ayé nìyẹn. Ẹ rí wọn tí wọ́n ní Olúwa ní káwọn wá join chọ́ọ̀chì yìí. Tẹ́ ẹ bá gbàdúrà gidi tẹ́ jẹ́ kán lọ join. Tán lọ join, wọ́n á kọ́kọ́ ní tara. Wọ́n á ní tara, ẹ rò pé original ni wọ́n. Ẹ rò pé ti remember. Ní mọ̀ pé fake ni wọ́n tí wọ́n wá láti wá dalẹ̀ rú, tí wọ́n wá láti wá waste akitiyan pastor, tí wọ́n wá láti wá kójọ ìjọ lákitiyan jóná. Àwọn kan máa wọnú church báyìí dẹ̀ rí pé atmosphere church yẹn máa change. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì máa mú everybody. Gbogbo àwọn tó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ wọn ò ní ṣe dáadáa mọ́. Àwọn ẹlòmíì máa wà nínú church báyìí, dẹ̀ máa rí church yóò dẹ̀ mọ́ kún àkúnfà. Àwọn èèyàn ó wà lónìí tó bá di next Sunday wọn ní wá dáadáa ẹ̀dẹ̀ ní mọ reason. Irú àwọn àbíkú ọmọ báyìí tán bá wà nínú church kan, ẹ rí wípé àwọn tó jó lóòótọ́ nínú church tán dáadáa mẹ́wàá, gbogbo nǹkan ó dẹ̀ mọ́ lé koko mọ́ wọn. Dẹ̀ wá rí àwọn tó jẹ́ pé wọ́n tó jẹ́ tán lọ́kàn rere, ìrẹ̀wẹ̀sì á dẹ̀ mú wọn. Àwọn èèyàn burúkú yìí ni wọ́n wà mọ́ ní tara. Àwọn ni wọ́n máa gbọ̀tún, ni wọ́n gbòsì, ni wọ́n gbọ̀tún, ni wọ́n gbòsì. Dẹ̀ mọ́ rí wọn, wọ́n fẹ́ mọ́ tọpinpin ayé pastor. Wọ́n fẹ́ súnmọ́ ìyàwó pastor. Wọ́n fẹ́ gbọ́ṣẹ́ wò. Wọ́n fẹ́ mọ ibi tó wíìkì sí. Ẹ̀yin ìyàwó pastor ẹ ṣọ́ra. Nǹkan àjèjì ń bẹ tó ń ṣẹlẹ̀ nínú church orí wa ò ní gbàbọ̀dé o. Ẹ̀yin tí ẹ bá jẹ́ ìyàwó pastor, ẹ gbàdúrà gidi. Ìyàwó pastor tó bá tutù jù, wọ́n máa bá tiẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ìyàwó pastor tó bá dìdìrìn jù, wọ́n máa tọwọ́ burúkú bọ̀ lára. Àwọn ló máa sọ́dọ̀ lórí burúkú tó àwọn ní ó kọ́kọ́ tún fi bu. Ìyàwó pastor gbọ́dọ̀ gbóná jù, kò gbọ́dọ̀ burú jù, kò dẹ̀ gbọ́dọ̀ gbàgbàkúgbà. Ó gbọ́dọ̀ moderate, ó gbọ́dọ̀ balance. Mọ́ gbàgbàkúgbà. Ìyàwó pastor iyè rẹ̀ gbọ́dọ̀ ṣí, tójú tí yẹ lápòrò fi ń ṣọ́dẹ̀. Wàá mọ gbàdúrà, wàá mọ wà nínú ẹ̀mí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ jẹ́ a ṣọ́ra gidigidi. Àwọn àbíkú ọmọ ń bẹ nínú ìjọ. Mẹ́sẹ̀jì tó Olúwa ní sọ fún wa nìyí. Ẹni tó bá létí kó gbọ́ ohun tẹ́mi sọ. Ìwọ náà tó dẹ̀ wá ń bì tó ń gbọ́ mi lónìí, bóyá àbíkú ọmọ kan ló ń bá rìn nínú church báyìí, nínú choir tàbí nínú ọ̀ṣà. Ìwọ gan ti pé látìgbà tó ti ń bá rìn ayé ẹ̀ spiritual life ẹ̀ ò balance mọ́. O ṣe rọra dọ́gbọ́n yẹlẹ̀ kó mọ́ jẹ́ ó sọ èdè lórí burúkú. Ẹni tí òòró lójú láti sun tara ẹ̀ jóná, ṣé yẹn ni wọ́n ní kó bẹ́ẹ̀ kó ná mọ́ tiẹ̀? Ẹni tí òòró lójú láti bàtà yé ara ẹ̀ jẹ́, ṣé yẹn ni wọ́n ń bá rìn? Rọra pẹ́lẹ̀, má bàjà.
mọ́ bàjà mọ́jọ orí tiẹ̀ wí mọ́jọ sọ pé ó bá ń jà mọ́ bàjà kàn rọra yẹ̀ẹ́lẹ̀ rọra yẹ̀ẹ́lẹ̀ kó rọra filẹ̀ mọ́jọ sọ èdè lórí burúkú ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ṣe rírú àwọn abàmì àgùntàn bẹ́ẹ̀ nínú church àwọn àbíkú ọmọ nínú ìjọ ẹ rọra fi wọ́n lẹ̀ ẹ má bá wọn jà torí wọ́n mọ rojọ́ yín kiri ni ṣùgbọ́n ẹ rọra ṣọ́ra fún wọn àdúrà ní kẹ́ lọ múra sí kẹ́ wá mú àwọn èèyàn gidi ẹ rọra kó wọn sẹ́gbẹ́ kankan ra mọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọlọ́kan káyé wọn má dàbí tàwọn eléyìí ibi tí ọ̀rọ̀ ìjọ dúró dé nìyẹn kò dẹ̀ wá sí church kan tí kí church náà kéré kí gbogbo wọn mọ ju 20 members lọ aṣojú èṣù wà nínú wọn kò sí ìjọ kan tí aṣojú èṣù ò sí níbẹ̀ aṣojú ọ̀run àpáàdì wà ńbẹ̀ ẹ̀yin ni kẹ́ ṣọ́ra ẹ̀yin ọmọ ìgbàlà etí yín mélòó gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dọ̀run ẹ ṣọ́ra mẹ́sẹ̀jì yìí ẹ gbọ́ kẹ́ tuntun gbọ́ yóò dára fún wa lórúkọ ńlá Jésù àmín ẹ jẹ́ ká gbàdúrà Ọlọ́run mo fi àwọn ènìyàn gbogbo tó gbọ́ mi lónìí lé ọ lọ́wọ́ bá mi dì wọ́n mú orí ọ̀fẹ́ tí mú ní dúró dópin Olúwa fi fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àjèjì ẹ̀mí tó ti wà lára ẹnìkọ̀ọ̀kan kó parẹ́ kí àlàáfíà kó jọba gbogbo ìjọ tí ìjì burúkú ń jà àlàáfíà kó jọba níbẹ̀ lórúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. It is well with you.